بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أعطي أبانا وصليني أصلا نبا سيسودا ونبدأ ǹjẹ́ nínú ẹ̀sìn ló wà ká ṣàlàyé oníbídíà tán ká tún máa sọ dáadáa rẹ̀ náà mọ́ àbí inú àbòsí ló wà ká kọ̀ tí ẹ bẹ̀rẹ̀ sí ní máa sọ àìdá bídíà tó ní bídíà ń ṣe nìkan ká wá fi gbogbo dáadáa tó kù tí ń bẹ lára rẹ̀ ká filẹ̀ ǹjẹ́ ń bẹ ẹ̀sìn ló wà báwọn kan ṣe máa ń sọ pé ẹ má kọ̀ tí ẹ specialize lórí kẹ́ ẹ máa sọ bídíà tí yẹn bá ṣe ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé yẹn dáadáa náà ní kẹ́ ẹ sọ dáadáa ara rẹ̀ àwọn kan tiẹ̀ wá wò wọ́n ní ẹ má condemn èèyàn totally aleikum bil insaf ẹ̀rí ẹ strike and balance ẹ jẹ́ ká máa balance ní kò possible kí yẹn má da 100%. àwọn kan sọ pé ẹ mú dáadáa tí ń bá ń bẹ lára èèyàn ẹ fi àìdá rẹ̀ lẹ̀ gbogbo àwọn eléyìí náà ṣé ohun tí Islam recommend ni Islam gbà bẹ́ẹ̀ àwa ní jẹ́kásìkò lọ àìsí mọ̀ wàhálà yìí wá ń bí báyìí àwa ò ní nǹkan méjì ẹ̀rí mọ́rúbáhùn masdaru tàlẹ́kí ibi tá a máa ti lọ mú nǹkan tá a fi gbé àbùkátà ẹ̀sìn alikitaabu wa sunna náà ni ala fahmi salafil umma nínú alukur'an àti sunna nabi ni lórí àgbọ́yé àwọn sàhábà ẹ̀rí òun náà ni àwa fi ń sọ̀rọ̀ láàyè àwa sì máa ń fààyè lẹ̀ fún ọ tó bá fẹ́ oppose àbí wọ́n tó bá fẹ́ ṣe rọ́dùn nǹkan tá a bá sọ kí wọ́n náà tiẹ̀ ṣe rọ́dùn nǹkan tá a bá sọ pẹ̀lú evidence tí wọ́n náà bá ní káwájọ wá wo ọ̀rọ̀ ẹ̀yin tá wá ń gbọ́ wa kò dìgbà tí yẹn bá kéwú rẹpẹtẹ kó tó ṣe kí ni o kó tó lè láǹfààní àti mọ nǹkan tó fi ṣẹ̀sìn kóòdì náà ló ní ìdá àti gbọ́yé pàápàá pọ̀lọpọ̀ èèyàn gbogbo wa náà kọ́ là á kéwú yẹn gbogbo wa kọ́ ṣùgbọ́n wọn náà tó dá sí pé tó bá ti tí wọ́n bá ti rọ́dà àfáà rẹ̀ tó bá ti rọ̀ pósà àfáà tó láìkì láti máa gbọ́ ìmáa ń sáré pósàpò bínú rẹ̀ kó o tó bínú gbọ́tọ̀ tún gbọ́ tó sì kó wá wọ ẹni tí ń sọ nǹkan tó bá kìtàbù wá súnà rẹ̀ anyway Allah ni máa ń fi yẹn mẹ́nà ẹ ká lọ sínú Al-Qur'an ibi tí a ti bára wa sọ torí pé gbogbo ẹnìkankan ìpín ẹnìkankan làlá mẹ́nubà Allah sọ ìṣesí àwọn mùnáfìkì ó sọ ìṣesí àwọn ẹlẹ́bọ ó sọ ìṣesí àwọn alábòsí ó sọ nípa àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn kèfèrí gbogbo àwọn sẹ́ẹ̀tì báyìí kọ́ Allah sọ ìṣesí gbogbo wọn lẹ́ẹ̀kankan Allah sí àkámọ̀ lórí nìkankan wọn lórí níbi àyá Al-Qur'ani làánà ó ti wá wò pé Allah kọ̀ndẹ́mù àwọn èèyàn míì nínú àwọn ẹlẹ́bọ ó kọ̀ndẹ́mù wọn kọ́ mọ́ náà ni wọ́n Allah tó sọ yí pé waqaddimna bismillahir rahmanir rahim waqaddimna ila ma amilu min amali faja'alnahu abahan manthura gbogbo ohun tó wù kí ẹlẹ́bọ lè ṣe níṣẹ́ olóore abẹ́rẹ́ nǹkan gbogbo ohun tó wù kí ẹlẹ́bọ kíkèfèrí èèyàn ṣe láyé níṣẹ́ oore kò bá kọ́ mọ́ṣáláṣí kò bá máa rán ẹgbẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn èèyàn lọ Mọ́kà lọ́dọọdún kò bá máa rán àìmọye 100 igba àwọn èèyàn lọ múra lóṣooṣù tó bá fi lè kó sórí ẹbọ tó bá déwájú òun Allah gbogbo iṣẹ́ olóore yẹn ń kọ́ ẹ̀rí ọjà àlìnáwó àbá àmàṣọ́ra ẹ̀rí
Allah lóhun fi gbogbo ẹ̀ bí kíni o bí dust ni bí ẹ̀gbọ̀n ohun tí ó kù dànù ẹni bí àbí ká sọ pé ọ̀tá Allah kò sẹ́nìkan láyé tí ò ní dáadáa kan tí ń ṣe one way or the other kò sẹ́nìkan tí ò ní dáadáa kan tí ń ṣe ṣùgbọ́n tó bá fi lè wá mú tó dá sí pé àìdá pàápàá ohun tó bá ní í ṣe pẹ̀lú ẹbọ òun la máa ń sọ lára èèyàn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ kìtàbù wà súnà ọ̀rọ̀ Allah náà là ń tẹ̀lé torí ọba tó dá wa jẹ́ ó yé wa pé gbogbo ohun tóun kí ẹlẹ́bọ lè ṣe láyé ẹbọ ara rẹ̀ tó ṣe ní ń kọ́ ó ti bà gbogbo dáadáa yẹn jẹ́ Allah ò wá wo dáadáa ẹlẹ́bọ mọ́ kò wo dáadáa kìfìrí èèyàn ó sì sọ yìí pé gbogbo ohun tóun kéni náà bá lè ṣe láyé ní dáadáa níṣẹ́ olóore ẹ̀rí òun ó gbọ̀n dànù bí dọ́stì ni ó túmọ̀ sí pé ń kọ́ àti ń sọ dáadáa ẹlẹ́bọ bídíà náà ẹbọ ni bídíà ẹbọ ni báwo lòun fi jẹ́ ẹbọ torí pé ohun tẹ́lómi bílífù lẹ́bọ ni pé tó bá ti ń pabì fóòṣà tó bá ti ń bẹ ajá fóògùn òsì àbí tó ń gbé obì fésù ẹlòmíì pè lẹ́bọ àìmọye nǹkan tó jẹ́ ẹbọ tó já sí pé ìdájọ́ babaláwo náà lẹni tí ń kírun míì náà máa gbà lálẹ́ kìámà gbogbo ẹ ti ń bẹ náà ní Quran ẹbọ nínú ẹbọ wá ní kíyàn ṣe òfin míì sínú ẹ̀sìn kó ní káwọn ìkó dára ẹ̀sìn lọ́wọ́ kíyàn establish your law kíyàn gbé òfin míì wọlé kó ní ẹ máa ṣe bí àyàn gbé bàdà wọlé ni àgbógbé iṣẹ́ olóore kan wọnú ẹ̀sìn ni gbogbo eléyìí ń kọ́ làláàfin sọ fún ọ̀nà Qur'an pé am lahum shuraka shara'u lahu mina dini ma lam ya'zan bihi Allah ìjà àwọn eléyìí ní àwọn orogún míì ni tí wọ́n tún ń ṣe òfin míì fún wọn tí wọ́n ń ṣe òfin ẹ̀sìn fún wọn eléyìí tá Allah fàṣẹ sí alága challenge gbogbo ẹni tó bá ti wá pé nǹkan míì lẹ́sìn fún ẹ tó bá ti fún ẹ ní nǹkan míì àbó fún ládùá kan àbó fún náfìlà kan àbí nákàlẹ́ kan àbí ń pè nǹkan kan lẹ́sìn fún ẹ gbogbo ohun tí yẹn bá fi lè pè ní nǹkan ládàá nínú ẹ̀sìn ohun tó ń sọ fún wa ni pé Allah tó dá gbogbo wa mọ̀ nípa ẹ̀ gbogbo nǹkan tí ó bá jẹ́ṣẹ́ ládàá ńlá ti ní ìbámu sí kíni o sí nǹkan méjì ìkíláàs ni pé kíni o Allah ni ó gbà lọ́wọ́ rẹ̀ wàlùmọ́tàbà ànábì òun náà ń ṣe bá ànábì ṣe kíni o bó ṣe ṣe nìyẹn gbogbo nǹkan tó bá ti wá sínú ẹ̀sìn tẹ́ ẹ bá fi lè pé lẹ́sìn fáwọn èèyàn ẹ̀rí ẹ ti ṣe bídíà ni kíyàn dá nǹkan míì sínú ẹ̀sìn in contrary àbí in opposite sí ọ̀rọ̀ Allah báwo ló fi jẹ́ opposite báwo ló fi jẹ́ contrary gẹ́gẹ́ bí ẹ̀yin onílàákàyè ẹ̀yin olóye èèyàn Allah sọ́nà al-Qur'ani nínú àyà mi ó ní al-yawma bismillahir rahmanir rahim al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan Allah àti endorse Islam ó ti sílé ó ti sign ẹ̀ fún wa àtàyà Nábì ẹnikẹ́ni tó bá fi lè wá lọ mú nǹkan míì wá tó lẹ́sìn lòun náà ìbádà lòun náà ohun tó ń sọ fún wa ni pé ááyà tààlà ní al-yawma lónìí akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo ti perfect yes fún yín wa raditu lakumul islam dinan raditu lakumul islam ad-dinan mo wá yọ́nú kí Islam máa jẹ́sìn fún yín ìwọ́n tó bá wá lọ mú kankan wá àbọ̀dún máa dún àkan ló ń ṣe àbò ń ṣe kankan tí ò bá ti nípìnlẹ̀ nínú ẹ̀sìn ohun tó ń sọ fún wa ni pé ááyà pé tààlà lóhun ti parí Islam òun ti perfect òun ti complete yẹn ẹ má believe àyà yẹn ó ṣe pèlè tààlà ọ̀ràn ti fi kún bí gbogbo àpá sálàfù ní gbogbo àgbáńlá ayé àtàwọn tí wọ́n ti lọ àti tòní dáyà látọ̀rí àwọn sàhábì tòní bó ṣe rí náà nínú ẹ̀sìn náà ni ẹni tó bá pè nǹkan míì lẹ́sìn ti sọ fún wa pé ànábì ò jíṣẹ́ pé ọ̀rọ̀ alukur'ani nìyẹn bá ọ̀rọ̀ Allah nìyẹn náà alukur'ani ẹja lọ sínú sunna Ànábì àwọn hadith tá a máa ń lò fún bídíà náà ní kíni o Ànábì ní man hadatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ẹnikẹ́ni tó bá dá nǹkan míì lẹ̀ sínú ẹ̀sìn yìí á dá padà fún á reject ẹ̀ kì í ṣe nǹkan tó dá sínú ẹ̀sìn náà máa reject o ìwọ tó ṣe nǹkan míì lẹ́sìn yẹn ó wà rejectable lọ́dọ̀ Allah ó fi gbèsè ayé rẹ̀ ṣòfò nù ni
hadisi mi anabi tún ní man amila amalan ẹjẹ́ bíi bẹ́yà láwa Aisha ṣe gbọ́n hadisi Muslim man amila amalan laysa fi amruna fahuwa raddu ẹnikẹ́ni tó bá fi lè ṣiṣẹ́ kan bí a ṣe olóore kan iṣẹ́ ìbádà kan náfìlà kan zakaka ní iṣẹ́ tó ń kó lè ṣe laysa fihi amruna tí àṣẹ kò ṣe àṣẹ wa permissibility wa permission wa pé ń bẹ nínú scripture kò ṣe ò bá ti sí ń bẹ fáwọn àrọ́dù ó ti wà condemned ó ti yé báyìí ní ìsìn báyìí tọ́ hadithi wa tún bẹ tá Ànábì sọ fún wa pé inna Allaha hajaba tawba an kulli sahibi bid'ah Allah dígàgá mọ́ tútúbà gbogbo ẹni tí ń bá ń ṣe bídíà àtàbájọ́ ní bídíà hatta yada bídíà àtàwọ̀ títí tí ó fi bídíà yẹn lẹ̀ tó bá ń ṣe bídíà àdúrà rẹ̀ ò lè gbà tó bá ń ṣe bídíà aláwọ̀ lè gba ìbádà rẹ̀ ọ̀ntì ìgbà tó bá gbé bídíà yẹn jùlẹ̀ nìkan ló bá kù èèyàn mílò ló wá mọ̀ pé bídíà lòun ṣe èèyàn lè máa ṣe bídíà kó má tí mọ̀ pé bídíà lòun ṣe ṣùgbọ́n tó bá mọ̀ pé bídíà lòun ṣe tó bá jáwọ́ ìbádà rẹ̀ ò lè gbà gẹ́gẹ́ bí àdísì Ànábì wa Muhammad nínú àdísì mi ń bẹ Ànábì sọ fún wa pé Ànábì ní kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar Ànábì ní gbogbo nǹkan tó bá ń dá sínú ẹ̀sìn bídíà gbogbo bídíà ń kọ́ inú náà gbogbo ẹ̀ máa ń dì sí abẹ́ ní nǹkan ẹ̀gbọ́n tí ń ṣe bídíà inú náà gbogbo máa ṣe kí ni tó máa ń dì sí àdísì ẹlẹ́ẹ̀karùn-ún Ànábì tó sọ fún wa nínú àdísì àbàtà pé lálẹ́ kìyàmá òun ó máa bẹ nínú àbàtà gbogbo ẹnikẹ́ni tó bá fi lè wọnú àbàtà náà yóò máa mú mi ń bẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè wá mú mi àbàtà òun ló tún bẹ́ẹ̀ mọ́ tẹ̀sí mọ bí òun ó ṣe súnmọ́ agbárí wa lálẹ́ kìyàmá gẹ́gẹ́ báwọn bá ti máa ń kà fún yín báwọn apá ti máa sọ fún yín òun máa súnmọ́ wa gan òun tó jìnnà sí wa tẹ́mi wá ti fẹ́ bọ́ wọ́n wá sun wálẹ̀ sí àtàrí débi pé àágùn tí ó máa sun lára ẹlòmíì yóò máa tẹ́lòmíì swimming pool òun gbé wa pọ̀ òun á ní agbára kò ní sí bòjì àyàfi fáwọn set of people kan náà máa ní bòjì kálákà máwọn ẹni tí wọ́n wà lábẹ́ bòjì òun náà ó lè gánjẹ́ náà Ànábì wa ní ẹnikẹ́ni tó bá fi lè wá wọnú àbàtà náà yóò mú mi àbàtà ẹni tó bá fi lè wá mú mi àbàtà yìí tó bá fi lè wá mú mi àbàtà yìí òun gbé wa ní gbẹ́ mọ́ ìṣìpẹ̀ Ànábì nù Ànábì wa ní pétọ̀ níbẹ̀ làwọn máa wà sáyẹn máa mú mi làwọn kan bá dé ẹ̀rí Ànábì ní àwọn sẹ́ẹ̀tì kan bá jáde àwọn mùsùlùmí kan akọ̀ ní wọ́n máa bọ̀ Ànábì ní òun máa rí wọn kí mùsùlùmí ni wọ́n àwọn jẹ̀mọ́ òun ló ń bọ̀ yìí kódà àwọn ẹni yìí wọ́n ti dáwọn Ànábì náà mọ̀ Ànábì ní wọ́n dóhun náà mọ̀ ẹ̀rí wọ́n fẹ́ wá pàdé ohun Ànábì wọ́n fẹ́ wá mú mi àbàtà Ànábì ní wọ́n bá stop wọn wọ́n máa dá wọn dúró ẹ̀dùn bẹ́ẹ̀ á búlọ̀kù wọn nílò wọn Ànábì súnmọ́ débi pé òun Ànábì gan tó sọ fún wọn pé innahum minni ara alé mi ni wọ́n ara mi ni wọ́n wá fọ́ wọn lẹ́sì kọlu wọ́n á sọ báwọn fún wọn pé innaka lam tadri ma baddalu ba'dak ìwà Ànábì àwọn tó pè lára alé rẹ àwọn tó pè ń jẹ̀mọ́ rẹ o mọ ohun táwọn eléyìí ti yí nínú ẹ̀sìn o mọ ohun tí wọ́n ti yí padà nínú ẹ̀sìn tí wọ́n ti fi kún ẹ̀sìn tí wọ́n lára ẹ̀sìn lọ́wọ́ àti míì tí wọ́n ti yí lódìkòdì tí wọ́n ti yí wọ́n ti yẹ́ sígbà tó sí bẹ̀ mọ́ ọmọ tó dánwò ní ẹ̀mí wa ni pé tọ́ sókàn lima baddalu ba'di ìgbéjìnà tèfètèfè fún yín o lórí nǹkan tẹ́ parọ́ tẹ́ dálẹ̀ nínú ẹ̀sìn àdìsí yìí já mà pé ní bídíà ò ní mú mi àbàtà Ànábì ò yẹn gbẹ́ nìkan mọ̀ fásikọ̀ ẹnìkan mọ̀ káfíra o tó o bá tó ní bídíà ìgbésí ayé rẹ̀ ṣe rí náà ó ti yé báyìí ní ìsìn báyìí eléyìí já mọ̀ pé bídíà nǹkan tó le ni tó ẹlòmíì ò tí ì gbọ́ bídíà yìí kò understand the gravity ẹ̀ ẹlòmíì ò mọ implication bídíà nífi wọn pé tẹ́ ẹ bá dárúkọ bídíà kí ló lé ń bẹ̀ gan-an kódà àfáà míì náà ò mọ̀ àìmọye professor doctor tí ò mọ tí ń jẹ́ bídíà kàkà bídíà aráàmù ni àti gbọ́ kí ni deep down knowledge kí ni deep down tí ń bẹ lábẹ́ bídíà ní gbọ́ lẹ́nu wọn tọ́ eléyìí rí bẹ́ẹ̀ àwọn àyà tí mo kà fún ẹ̀yin àtàwọn àdìsí yìí ń kọ́ rí pé kò lè burú títí káwọn oníbídíà yẹn náà má láwọn nǹkan dáadáa tí wọ́n ń ṣe síbẹ̀síbẹ̀ ń kọ́ Ànábì ò tiẹ̀ sọ pé ṣùgbọ́n nǹkan báyìí tí wọ́n ṣe kí wọ́n tó kù láyé á mú wọn wà lójẹ́ náà á mú wọn lómi àbàtà
á jẹ́ ká consider àwọn rárá o gbogbo ẹ̀ condemn gbogbo iṣẹ́ olóore oníbídíà condemn ní gbogbo ẹ̀ ìyẹn ń jẹ́ aláwọ̀kọ́ tó aláǹsọ fún wa nínú Al-Qur'an ẹ yẹ kí n mú láti tòsí mi báyìí aláàní bismillahir rahmanir rahim inna Allaha la'ana al-kafirina wa 'adda lahum sa'ira ẹ̀rí àwọn kèfèrí nìyẹn inna Allaha la'ana al-kafirin aláàṣẹ́bílé àwọn kèfèrí gígùn fún wọn ó ṣẹ́bílé wọn wa 'adda lahum sa'ira ó sì ṣe àdéhùn náà fún àwọn kèfèrí ó ṣe àdéhùn náà fún àwọn kèfèrí ẹ̀rí nínú eléyìí náà ń tọ́ka fún wa pé ńkọ́ àwọn kèfèrí ńkọ́ ọmọ náà ni wọ́n àwọn kèfèrí yìí náà tẹ́ bá wádìí wọn ẹlòmíì tó náà sì máa bẹ́ẹ̀ nù wọn ẹlòmíì ẹni tí ń bùyàn kan ẹni tí ń tọrọ ẹni tí ń ṣe sàrà ẹni tí ń pàlejò lé ẹni tí ń sokùn ẹbí pọ̀ ẹni tí ń tọ́jú ìyàwó àtọmọ rẹ̀ gbogbo àwọn eléyìí náà iṣẹ́ ládàá iṣẹ́ olóore ni ṣùgbọ́n nígbà tí wọ́n ti di kèfèrí pẹ̀lú Allah ò mention dáadáa àwọn mọ́ orí promise wọn ní iná straight gbẹ́tọ̀ ọba fi lè kú lórí ẹ̀ wọ́n bọ̀ wá wọnú náà ni. ó wá tún ní khalidina fiha abadan wọ́n máa bẹ́nu náà yẹn lọ forever and ever la yajiduna waliyan wala nasira wọn ní rẹ́nì kankan tí ó bá wọn bẹ̀bẹ̀ wọn sì ní rẹ́nì kankan tí ó tọrọ àránṣẹ́ fún wọn ẹnì kankan ò ní àtàsí wọn ìyẹn punishment ti yawma tuqallabu wujuhum fin nar ní ọjọ́ tí wọ́n máa fi àwọn wájú wọn tí wọ́n máa fi gbólẹ̀ òwúrúnà àwọn kèfèrí ọwọ́ ọ̀yà bà wọ́n débi kí wọ́n wá sọ pé ha lè tánà ó mà ṣe wà àtọ́ọ̀nà lọ àbátẹ̀lá àlá wà àtọ́ọ̀nà rọ̀ṣúlà àbátẹ̀lú ti ṣe àlá àbẹ́rí ó ní agbára gan fáwọn àwọn ẹni yìí o tọ́ nínú àwọn àyà mi torí tíra yẹn kan tí mo mú yìí tíra yìí ó jẹ́ kó gbogbo ẹ̀yà torí wọ́n kọ tíra yìí náà lórí total condemnation pé ṣáà lè condemn yẹn a lè ṣe járe wa ta'dil alẹ́ ní báyìí ní bídíà ni ẹlẹ́bọ ni onírọ́ ni ìyẹn kíníkan ni ohun tí wọ́n ṣọ̀tọ̀ lórí ẹ̀ṣẹ̀ tíra yìí nìyẹn wọ́n wá kọ àyà Al-Qur'ani tó pọ̀ tó bù àyà síbẹ̀ púpọ̀ gidi gan mo kàn mú àwọn pọ́ìntì kankan tí mo fẹ́ sáré lò ń bẹ̀ wọ́n pè tíra náà ní shari'iyatun nushi wa dhajri wa ta'azzub min du'ati al-jahli wa ta'azzubi wa tadlis wa tagriri Shikiyaya bin Ali al-Ajuri àfisọ̀wòlá àwọn ni wọ́n kọ́ tọ́ nínú àwọn àyà tí wọ́n tún mú ọdún tó pọ̀ ó pọ̀ gan tí ilé ká gbogbo ẹ̀ tán èmi kà mú gbogbo àwọn díẹ̀ ń bẹ̀ Allah tó ń sọ fún wọn náà àyà Al-Qur'an Allah ń sọ fún wa pé ó ní yá bismillahir rahim ó ní yá ayyuhan nabiyyu ittaqillaha annabi mo pé annabi ittaqillaha ẹ̀rí ìpayà aláàdọ́wọ́ kálukú ìpayà láàrin wà rẹ̀ wala tuti'il kafirin wal munafiqin ó gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn kèfèrí o àtàwọn mùnáfìkì má tẹ̀lé wọn níbi àṣẹ wọn má tẹ̀lé wọn níbi ọ̀rọ̀ wọn má jẹ́ kí wọ́n sabotage rẹ̀ inna Allaha kana aliman hakima Allah ọba tó ní mímọ̀ ni ọba tó sì ṣe kí ni o tó sì mọ ẹgbẹ́ dání ó mọ ohun táwọn kèfèrí lè ṣe ó mọ ohun táwọn mùnáfìkì ó mọ ohun tí wọ́n lè ṣe aláwa ìmọ̀ yóò ha ilé ìmọ̀fì ohun ẹ̀rí ohun máa ń sì wà nẹ́bí tá a sọ̀kalẹ̀ sẹ́ni kó má tẹ̀lé ideology àwọn kèfèrí má tẹ̀lé lórí àwọn mùnáfìkì. Inna Allaha kana bima ta'maluna khabira ẹ̀rí aláàkọ́ ẹ̀rí
khabiran bima ta'malun yóò máa fún kálukú ní irú nǹkan tó bá ṣe yóò máa fún kálukú ní irú nǹkan tó bá ṣe níbi àyà yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kí nìkan tá a gbọ́ yín mẹ́ òun náà ni pé kí ni o Allah condemn àwọn kèfèrí àti mùnáfíkí straight pé ó gbọ́dọ̀ tẹ̀lé wọn má tẹ̀lé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe tó bá ń sọ má tẹ̀lé wọn má mú wọn best friend nínú àwọn àyà mi náà lọ Quran Allah ṣe lé wọn fáwọn níbi ni pé ó gbọ́dọ̀ àti àwọn gbogbo mùsùlùmí pé a gbọ́dọ̀ mú àwọn kèfèrí a gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ẹ́ táwọn ní best friend wa kèfèrí ni rárá síbẹ̀síbẹ̀ náà àwọn náà ní qualities ṣùgbọ́n Allah ò tiẹ̀ lọ bẹ̀ rárá yẹn ni pé ohun tó bá fi lè mú ẹ tó bá fi lè jẹ́ ọ̀tá Allah ohun tó bá fi lè mú ẹ tó ń fi ìfẹ́ inú ṣẹ̀sìn ohun tó bá fi lè mú ẹ tó jẹ́ kèfèrí èèyàn ẹ̀rí gbogbo kèfèrí tó jẹ́ àtẹ̀bọ̀ tí ń bẹ lára rẹ nì bídíà tó dì mẹ́nu ẹrù rẹ nì tá a bá fi lè gbàgbọ́ ní bídíà ni ọ́ wọ́n túmọ̀ sí pé dáadáa ara rẹ gbogbo tó ń kò lè ṣe ń dáadáa yányán condemn kò wúlò mọ́ bí yẹn bá jẹ́ òní bídíà náà tó ní bídíà náà ni ẹlẹ́bọ ìpìlẹ̀ bídíà ẹbọ ni àlèbídíà tẹ̀sírẹ́ wà tẹ̀sírẹ́ ẹ̀rí kúfùrù tọ́ torí àsìkò tí ò sí mo rò pé àwọn àyà tí mo kà yìí náà ń kọ́ ó jẹ́ kí ó tó ẹni tó bá fẹ́ mú òdodo kódà àwọn tó dé nírọ́ bàtà aláàfáà ń sọ̀rọ̀ nípa àwọn onírọ́ náà tó fẹ́ sọ tiwọn náà ó ní súnmọ̀ nabtahil fanaj'al la'natallahi 'ala al-kadhibin ẹ̀rí ó tún ní làánà tún bẹ lórí àwọn onírọ́ náà ẹ̀rí aláàtúnṣe náà yà mí pé tọ̀ àwọn tó dáwọn alábòsí ní wa man yaslimu minkum nuzuqhu 'adhaban kabira ẹni tó jẹ́ alábòsí nínú yín náà yóò tẹ́sítì ìyà tó tóbi wò ẹ̀rí zọ́límù wa pín méjì ẹlẹ́bọ ń bẹ ẹlẹ́ṣẹ̀ ń bẹ ẹlẹ́ṣẹ̀ yóò máa bẹ lábẹ́ under tata mẹ́ṣíà willingness of Allah aláwa nítọ̀ nínú àyà mi ó ní wa tilka al-qura ahlaknahum lamma zalamu ẹ̀rí aláàní ẹ̀rí lù náà àpamọ́ rẹ nígbà tí wọ́n ṣe àbòsí tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe kúfúrú pẹ̀lú Allah waj'alna limitihim maw'ida adẹ̀jẹ́ tó a make sure pé ìpamọ́ rẹ wọn ìpanu wọn tá àpamọ́ rẹ àṣeládéhùn àti ń sọ fún wọn ẹ parẹ́ ìbínú Allah ni ìyẹn tó lọ bẹ́ẹ̀ nínú àyà mi Allah tún sọ fún wa nípa àwọn olùkọ́ tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ìkẹrẹ ó ní wadaraballahu masalan Allah tún ṣàpèjúwe ìlú kan qaryatan ìlú kan kalẹ̀ fún wa kanati aminatan mutma'inna ìlú náà jẹ́ ìlú fọkànbalẹ̀ ń bẹ èso wọn ń wù òjò wọn ń rọ̀ lásìkò òun wọn lásìkò kò pọ̀ jù kò bá nǹkan jẹ́ gbogbo ẹ̀ ń dùn fún wọn ń lọ yìnyín ń ṣe yìnyín kálukú wọn ń gbádùn. èyà tí a lẹ́sọ̀kọ̀ wa rọ̀gàdà mí kò lè mẹ̀ka ní gbogbo ààyè ní àdìsíkì wọn jíjẹ mímu wọn ń sọ kalẹ̀ ní wọn ń bá wọn gbogbo ilẹ̀ wọn lòdù ń rọ̀ sí gbogbo òlu wọn gbogbo ológun wọn gbogbo nǹkan tí wọ́n gbé gbogbo ẹ̀ ní ṣoṣo dáadáa fún wọn ní gbogbo àyè tó bá dé wọ́n náwó mú ní ìrọ̀rùn ń bá wa wákàpá láti bí i ní omi ńlá ẹ̀rí ayọ̀pọ̀lá wa mú wọn wọ́n gbádùn jù wọ́n bá ṣe kìfìrí pẹ̀lú àánú Allah pẹ̀lú àwọn ìjẹta aláàbò wọn ẹ̀rí fàdá kọ̀ wá ọ̀rọ̀ ṣàlìjọ́ làlá bá sọ agbára múramù ebi ló bá sọ kalẹ̀ fún wọn òjò rọ̀ ń bẹ̀ mọ́ ló ti jẹ́ kó rọ̀ òrùn rọ̀ ń bẹ̀ mọ́ ló ti jẹ́ kó ràn ẹ̀kan kan lójú bẹ̀ ń rọ̀ kódà pẹ̀lú àwọn àdíìsì tá à ń dẹ́bi jáàmù pé tí kì í bá ń ṣe tàwọn dábàá àwọn ẹranko tá a láàfẹ́ fún lómi ń gbà mí ní máa fẹ́ ń rọ̀jò kì í ṣe nítorí wá ń gbà mí torí àwọn ẹ̀ṣẹ̀ wa aláàlọ́hún gbà tí wọ́n ṣe kìfìrí sí kí àlà òun sọ ìyàwó wọn ìyà tí ń jẹ̀wọ́ náà lọ́wọ́ ní ìsìn báyìí máa túbá máa tọrọ àforíjì ní nǹkan bá ń dùn máa tọrọ ìsìkìfàrù tó bá ní expectation máa tọrọ ìsìkìfàrù tó bá ní tí ìyẹ máa tọrọ ìsìkìfàrù gbogbo intention rẹ máa tọrọ ìsìkìfàrù tó láde ohun bẹ̀ lórí ẹ̀ tá a bá ń túbá kó máa rọrùn. òwò àdìkáwọ́fì aláàlọ́hún tó sọ ìbẹ̀rù kalẹ̀ fún wọn bí mẹ́ẹ̀kánu yẹsìn àwọn torí nǹkan tí wọ́n ṣe ìwà wọn tí wọ́n wù òun ní mú yà jẹ wọn ẹ dákun
aláwò tí ẹ sọ pé yẹn bóyá wá dá wọn fúnáìsì wọn ṣe kíní kan tó o bá ti ṣe kèfèrí tẹ́ ẹ bá fi lè ṣe nǹkan kan tó jẹ́ ní í ṣe pẹ̀lú kèfèrí sí Allah tó o fi fẹ́ ló ṣe tó o mọ̀ọ́mọ̀ títí tó o fi túbá lóòfin ní wá comfortable ẹni máa rẹ lómi tó ń ṣiṣẹ́ kúfúrú tí ń gbádùn tí ń rówó ayẹ kí yẹn ń ta ìsì rẹ o ohun tá a la pákéjì fún nínú ìyà ó bì yẹn di woman imagination nínú àyà mi tá a látò fi ń sọ̀rọ̀ àwọn onífẹ̀ẹ́ nú àwọn kèfèrí èèyàn ó ní bismillahir rahmanir rahim ó ní innal ladhina takasul ijla sayanaluhum ghadabun min rabbihim wa dhillah fil hayati dunya ẹ̀rí àwọn tí wọ́n mú ìkánjú ẹ̀rí ìkánjú lọ̀rọ̀ tí wọ́n máa ń já sí wọ́n máa ń kánjú gan tí wọ́n gbogbo nǹkan tí wọ́n ready made ní kó ti yá kó ti dọ́nù ẹ̀rí sayanaluhum ghadabun aláàníyà ìbínú Allah yóò padà bá wọn wa dhillah ìyẹpẹrẹ ó padà jẹ́ tí wọ́n fil hayati dunya láti ilé ayé wọn ayé ìyẹpẹrẹ ni wọ́n lò aláwa ní wa kadhalika najzil muftarin ẹ̀wá máa ti lọ bẹ́ẹ̀ náà láṣẹ máa san ẹ̀san àwọn tí ń bá ń dá nǹkan míì sẹ́sìn tí wọ́n ń dá nǹkan lẹ̀ tí wọ́n ń pè lọ́rọ̀ Allah tẹ́ ń dá nǹkan lẹ̀ tẹ́ ní lára ìsìláàmù náà ló wà torí bá láṣẹ ń sọ àwọn ọ̀rọ̀ yìí ẹ̀ka àtẹ̀ náà máa já o ó ní bóun ó ṣe san ẹ̀san táwọn tí wọ́n ń kánjú ẹ̀rí bíbí ni ó ṣe jẹ́ tiwọn tí yẹpẹrẹ ó ṣe bá wọn gbèsè ayé wọn bẹ́ẹ̀ náà lòun ó ṣẹ̀san fáwọn tí wọ́n ń pè tí wọ́n ń dá nǹkan lẹ̀ tí wọ́n ń pè lọ́rọ̀ Allah àwọn tí wọ́n ń dá nǹkan lẹ̀ tí wọ́n ń pè lọ́rọ̀ Ànábì àwọn tí wọ́n ń dá nǹkan lẹ̀ tí wọ́n dára ẹ̀sìn lọ́wọ́ ohun tó bá fi lè mú wọn náà tó bá fi ń ṣe nǹkan tí ò sí nínú ẹ̀sìn ohun tó ń sọ fún wa nípa rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ Ànábì ò jíṣẹ́ pé Allah gbàgbé láti fi rán Ànábì ìwọ bá fi kún ohun tó ń sọ fún wa lẹ́nu títí ẹ̀ nìyẹn ẹ̀rẹ́ bó le gan l'Ànábì fi ní man amila amalan laysa fihi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá fi lè ṣe iṣẹ́ kan táṣẹ wa ò sí ń bẹ̀ pàmíṣẹ́ wa kó ṣe ò sí ń bẹ̀ fahuwa radd kò ní ẹ̀rí mọ́ ìjẹ́ tiẹ̀ bídíà ò ṣe fojú rí pé bídíà lọ́nàlọ́kọ̀ ẹ̀ òun nìyẹn olólọ́kọ̀ ẹ̀ ọkùnrin náà obìnrin ara ìwọ tó ṣe bídíà yẹn gan ni bídíà yẹn bá tiẹ̀ jẹ́ lálẹ́ kìyàmá àtiwárá àjíṣítà náà ní Allah ò ní gba ìtúbà gbogbo oníbídíà kò ní gba ìtúbà gbogbo oníbídíà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ torí kò yẹ lómi bí àfáyẹ́sà òkè àdísì yẹn ò yá àfáyẹ́sà òkè tó bá ní gbogbo oníbídíà kúlù túmọ̀ gbogbo oníbídíà ń túmọ̀ majority ni ìjẹ́ kí ni ìdí tó di pẹ́ nìkan àwọn àfáà mẹ́rin bẹ àwọn àfáyẹ́sì ni wọ́n tí wọ́n ṣe bídíà tẹ́lẹ̀ tí wọ́n ṣe bídíà mọ́ tí ẹ wà sọ pé Allah ò gba ìtúbà wọn ni ṣẹ́rí pé kò yé òye ni táwọ́bà aláàfẹ́ a máa túbá táwọ́bà ń bẹ ó ti yé ṣùgbọ́n táwọ́bà ẹlẹ́bọ táwọ́bà kúfúrù náà ni ṣẹ́rí tẹ́ bá ń gbọ́ kúfúrù tẹ́ bá ń gbọ́ ṣíríkù tẹ́ bá ń gbọ́ bídíà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yẹ̀ kan náà ni o mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń kọ́ inú sáàkù ẹ̀yẹ̀ kan náà ló wà ó ti yé báyìí ní sí báyìí lẹ́yìn kúfúrú òkú máa síyà inú kíyàn jẹ́ lẹ́bọ àbí kíyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ ò lè sí lábẹ́ pé kí ni o ọmọdé ànẹ́mẹ́ àbọ̀mọ̀ náà tó bá wọn aláàkópọ̀ ní ìṣe ẹ̀kú fìyà jẹ́ ẹ̀ṣẹ̀ bí yàn bá kú sínú ẹ̀ṣẹ̀ tátàmẹ̀ síyà ní kéèsì ẹ̀ tó bá wọn àlá yóò jẹ́ níyà bí ásábì ẹ̀ṣẹ̀ tó ṣe lẹ́nu ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn nìkan ni tó bá sì wọn àlá kó kẹ́ yóò kẹ́ láì tiẹ̀ bí léèrè ṣùgbọ́n bóyá aláwọ̀ wá kẹ́ bí ó fìyà jẹ́ báwo ló ṣe mọ̀ òun ni eléyìí àbá kọmọrù Yunus òun ni ẹni tí máa ń gbọ́ mísíkì yóò wọná ẹ̀rí yóò wọná tí máa ń gbọ́ mísíkì tó ń gbọ́ jáǹsì tó ń gbọ́ piano tó ń gbọ́ jìtá yóò wọná kó tó wà lùjẹ́ náà àwọn béèrè kí báwo ni wọ́n ṣe mọ̀ kí ni àṣọ́ránsì rẹ pé tọ̀ yóò wọná nínú ní síréètì táátà mẹ̀ṣíyà ní kéèsì ẹ̀ ṣùgbọ́n táálà ọba jẹ wọ́n ń yà ìyá wọn máa ń le ìyá tí wọ́n tún gbé bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ lẹ́lọ́tí oníjìnà onírọ́ olè ẹni tí ń gbàdìbá under willingness of Allah ni wọ́n wà kí ń lẹ náà wọn straight ṣùgbọ́n lẹ́bọ straight inú náà kèfèrí straight inú náà
àbàbọ̀ ń bídíà straight inú náà tó bá fi lè kú lórí ẹ̀ ni. tọ́ ẹ̀sà òkè táwọ́bà tí wọ́n ń sọ ni pé bí yẹn ni yẹn ò bá túbá títí tó wá tásìkò tó fẹ́ kú tíkú ti dé sí lára tó bá lóun fẹ́ túbá aláwọ̀ nígbà túbá yẹn mọ́ nǹkan tí wọ́n ń sọ nù. ìtúbá yẹn ni ìtúbá Fíráúnà ìgbà tómi ti mú tán tó fẹ́ kú ló wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé òun gbà fún ọba Musa mo ti léètì ẹni tí wọ́n ń sọ nù àdíìsì nìyẹn. kì í ṣe ẹni tí ò tí ì kú tí nǹkan kan tí ì ṣe tí ò jáporó okú tí wọ́n ń túbá ẹni tí bá ń túbá aláwọ̀ gba túbá rẹ̀. Inna Allaha tawwabun rahim ọba tí máa ń gba ìtúbá tí tún máa ń kẹ́ni ní. ṣùgbọ́n bí yẹn bá ti fẹ́ kú tó bá lọ ń bìlífù pé tọ̀ tó bá kú díẹ̀ kẹ́mi kó lára ẹ̀ ló fẹ́ túbá ìtúbá rẹ̀ ò ní wúlò kódà ò tiẹ̀ ní rí ibi. ohun tí wọ́n ń sọ nìyẹn pé hajaba tawba an kulli sahibi bid'ah. àdìsí yẹn tó wá parí ẹ̀ fún ẹ pé tọ̀ hatta yada'a bid'atahu títí dìgbà tí ó fi ju bídíà ẹ̀ kalẹ̀. yẹn ni pé tí bá tún ṣe bídíà lọ́wọ́ tí ò tí fi bídíà alẹ̀ tó lóun túbá òun ṣàdúrà láwọn ní ìgbà ṣùgbọ́n ní tó bá fẹ́ túbá wàá fi nǹkan yẹn lẹ̀ wàá gbé jùlẹ̀ pé tọ̀ ó ti gbé jùlẹ̀ ó kálá ṣàforíjì rẹ̀ òun ẹ̀ ní o. ṣùgbọ́n tí ò bá wá ṣe bẹ́ẹ̀ tó bá wá tásìkò tí yẹn ń fẹ́ kú tó bá lóun fẹ́ túbá ìyẹn ń ṣeré ni o kí yẹn jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. ẹ̀rí aláwọn sọ fún wa pé wa kadhalika najzil muftari bá a ṣe san ẹ̀san fún àwọn tí bá ń pè nǹkan mí lẹ́sìn náà. istadalla ibnu Waddah bi hadhihi al-aya ala jari ahli al-bid'ah li'annahum mafturun yaftaruna fi dinillahi al-kadhiba. ibnu Waddah òun náà wá sọ pé àyà yìí ń tọ́ka lórí àwọn oníbídíà àwọn onífẹ̀ẹ́ inú ni o àwọn tí wọ́n ń mú nǹkan mí lẹ́sìn tí wọ́n ń pè irọ́ tí wọ́n ń pè ní ara ẹ̀sìn Allah. tọ́ eléyìí ni àwọn àyà Al-Qur'an ní ìbámu sí hadisi Ànábì wa Muhammad tí a fi wí tí ó fi yé wa kíákíá yẹ pé bí ẹ bá jọ ní bídíà dáadáa tó wọn kò lè ṣe kò wúlò mọ́ àti ń sọ àpèjúwe tí ó jìnnà àwọn àkọ́kọ́ oníbídíà nínú Ìsìlámù láyé tí baba ńlá kú wọn fojú wọn láyé Ànábì tá Ànábì ní látara ẹni yìí o gbogbo àwọn sẹ́ẹ̀tì yẹn wọn jáde wọn pè wọn Khawarij ẹ̀rí Ànábì ròyìn wọn pẹ̀lú àwọn iṣẹ́ olóore gbogbo iṣẹ́ tí yẹn àti gbogbo iṣẹ́ olóore tí yẹn máa ṣe tí ó dẹ̀ṣẹ́ olóore fún mùsùlùmí tó pure ohun Ànábì fi ròyìn wọn títí wọn sọ pé síbẹ̀síbẹ̀ náà ń kọ́ wọn ti jáde kó ní Islam wọn ṣe mùsùlùmí. ẹwà àwọn sàhábì Ànábì ẹwọ bí wọ́n ṣe pure ẹwọ bí wọ́n ṣe sẹ́ǹtì tó Ànábì wọn sọ fún wọn pé àwọn èèyàn tí ó jáde látara arákùnrin wọn máa ka Al-Qur'ani yaqra'una Al-Qur'ana ẹ̀rí la yujawizu taraqiyahu Al-Qur'ani tí wọ́n máa kà kódà kò ní gun sámà kò ní dá forífojì débi tí yóò lò òkè kò ní kọjá ọrùn wọn gbogbo wọn kò ní kọjá abẹ wọn kà máa ka lásán òun kàn jáde lásán ni kò wúlò aláwọ kọ ládàá fún wọn àwọn níbi díà àwọn Khawarij tàbí fèsù wọn lù ṣàtì wọn ń bọ wọn bọ òṣà o Al-Qur'ani làwọn náà ń kéwò àwọn náà ń gba Ramadan wọn ń yan zaka wọn ń lọ hajj wọn ń ṣe sádàkọ wọn ń ṣiṣẹ́ olóore wọn ń so igi wọn ń ṣe súnà ọmọ wọn ń ṣe súnà ìyàwó gbogbo iṣẹ́ olóore táwọn fi ń ṣẹ̀sìn ni wọ́n ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ànábì ní kí ni o Ànábì tí wọ́n sọ fáwọn sàábé pé ẹ̀yin sàábé ìjọsìn yẹn kankan rí ìbáàdà yẹn sàábé kankan yóò kéré lẹ́gbẹ̀ẹ́ ohun táwọn yẹn ń ṣe níṣẹ́ olóore láwọn sàábé Ànábì ìbáàdà yẹn kankan wọn ó máa kéré gan sí dáadáa àwọn ẹni bídíà yìí ẹ̀yin náà ti ẹ̀jẹ̀ wá wo àwùjọ wa lónìí ìwọ náà wo ọ̀tún wo òsì wo sàkáàní rẹ̀ òbó ní bídíà ṣe pọ̀ ó bí wọ́n ṣe ń fẹ́ra wọn sọ́fà àdúrà burúkú ń bẹ lọ́wọ́ wọn ẹlòmíì ò ní sùn mọ́jú pé màá náà wọn ṣe àṣkáàrù wọn fẹ́ ṣe yálà àti ìfù kìíní kan láìláìláìlá iye 1 million àti ìfù 10,000 kílẹ̀ tó mọ́ ẹlòmíì náà fílẹ̀ àgbákò wà fún ara ẹ̀ ọkọ̀ bí wọ́n ṣe máa ń gbọ́ wọn kì í sùn ọkàn wọn ò balẹ̀ wọ́n sì bìlífù káwọn ṣiṣẹ́ olóore ni ìwọ́n dẹ̀kẹ̀rẹ́ ìwọ́n ti sùn ojú láago 3 òru àbágo 4 ló tiẹ̀ jí lóyún lẹ́bílà àti tiẹ̀ aláfẹ́ àbámbẹ tó fi yàn bóòsì lágbára àti yàn ń jẹ́ náà ó gbé jùlẹ̀ owó iṣẹ́ níbọ̀dì òbí wọ́n ṣe ń gbádùn àwọn oníbídíà ń ṣe àgbákò wàhálà Ànábì wa ní ẹ̀yin sàábí dáadáa ẹnìkankan ìrun ẹnìkankan yóò kéré lẹ́gbẹ̀ẹ́ ìrun àwọn oníbídíà yìí
ṣùgbọ́n bí wọ́n ti ń ka Al-Qur'ani tó bí wọ́n ti ń yan zakat tó bí wọ́n ṣe ń lọ hajj tó bí wọ́n ṣe ń sokùn ẹbí pọ̀ bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yamurukuna mina din kama yamuruku sáàmì mina rọ̀míyà. Ànábì ní wọ́n ti jáde kó nínú ẹ̀sìn wọ́n sì nínú sáàkó ìsìláàmù rárá ogun tí wọ́n ń ṣe yẹn o bídí ara wọn ti gbé wọn kó nínú ẹ̀sìn. Òun ni kí ni o hátà yàdà àbídí àtàwò títí dìgbà tó ní bídí àwọn fi gbé bídí àjùlẹ̀ tí ò báyìí tí gbé bídí àjùlẹ̀ tí ń ṣe bídí àlọ pẹ̀lú májẹ̀mú tí yẹn fi ń do ní bídí à tó ń ṣe bídí àlọ tí ò gbé lẹ̀ gbogbo iṣẹ́ olóore ò sínú rẹ́kọ̀dù gbogbo wọn tó bá ń gbọ́ mi gbogbo bídí àtọ́hùn kò lè máa ṣe ní iṣẹ́ olóore tó lò fún kò lè máa ṣe tó bọ́ sínú bídí à kò sínú rẹ́kọ̀dù àṣedànù nìyẹn ń ṣe kí wàá ní bídí à mùsùlùmí lé ní ọmọ bídí à mọ́ kálukú ń pàtàkì bá a lọ ní àwọn àdúrà tí ò ní pìlẹ̀ ìjọsìn tí ò bá ti ní pìlẹ̀ nínú Al-Qur'ani nínú súnà Ànábì táǹpẹ̀ scripture kò lè wà recorded ó lè ní ládàá nígbà tí yẹn nígbà tó sẹ́yìn ìgbà ni ìyẹn ṣòfò nù ní káàlà má já ṣòfò ẹ̀rí. Ànábì ní àwọn ènìyàn ń kọ́ wọ́n ti kó Islam kama yamuruku sáàmì mina rọ̀míyà gẹ́gẹ́ bí ọrùn ọ̀fà ṣe máa ń kó lára kàtàtà máa inú àdíìsì Muslim awárí ń bẹ̀ pé ó ní súnmọ̀ láàyè òǹdó wọn padà sínú ìsìláàmù mọ́ wọn kó sínú òfò ni. Ànábì wa tó wá ní pẹ́tọ̀ tásìkò wọn bá fi lè bá òun láyé àsìkò àwọn oníbídíà yìí torí kò sí bídíà láyé Ànábì ó ní tásìkò wọn bá fi lè bá òun láyé òun ó pa wọn pé kọ́sílẹ̀ áàdì bí wọ́n ti pa àwọn adàlúwúlá àwọn tí wọ́n aláàpá wọn nípa rẹ̀ kèfèrí wọ́n pa wọn pa kèfèrí ni. Ànábì ní bẹ́ẹ̀ lòun náà ó ṣe máa pa wọn. Ànábì wa ni ẹ wá gbọ́ o gbogbo ẹni tí ń bá ń bẹ nípò olórí tí ń bẹ nípò khalifa lásìkò táwọn ẹni yìí bá jáde oníkó máa pa wọn. ṣé mọ̀ àwọn mùsùlùmí àwọ̀ pé ká máa pa wọn tẹ̀ wọn ò gbọ́ òòṣà wọn ò forí balẹ̀ fíṣù wọn ò pé nǹkan kan míì wọn ò pé òòṣà wọn ò pé látà wọn ò pé òǹṣà wọn ò pé anybody Allah làwọn náà ń pè Rakibu la ilaha illallah Muhammadu Rasulullah làwọn kàwáríjì ń sọ la ilaha illallah ni àwọn kàwáríjì ń sọ àwọn kàwáríjì ò pé màláíkà wọn tọrọ yọ wọn ṣe sí gáásà wọn ṣe sí àánà pẹ̀lú orúkọ Ànábì Allah làwọn náà ń pè wọ́n sì lọ Mọ́kà wọ́n ń tàwáàfù wọ́n lọ Káàbà wọ́n lọ umura wọ́n ń gbààwẹ̀ wọ́n ń ṣe hijira gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe. Ànábì wa ni àwọn sábẹ́ wọn wáyé kí ha kápá wọn kẹ́ Ànábì wa ni fa inna fi qatlihim ajra kẹ́ ẹ̀ lè bá mọ̀ pé ibi tí wọ́n wọ́ sí dé níbi kẹ́ ẹ̀ pa wọ́n gan ó tún ní láàdá lára ìbáàdà iṣẹ́ láàdá ni kíyàn tó pa oníbídíà kí olórí ìlú kó máa pa oníbídíà bí president ìlú gómìnà stéètì tó bá fi lè gbọ́ pẹ́tọ̀ èèyàn kan ṣe bídíà ládùúgbò yìí ó ti gbọ́ tí wọ́n bá ń lo ṣẹ̀ríà ń bẹ̀ wọ́n arrest ẹ̀ wọ́n á dẹ̀ máa pa wọ́n instantly ibi tí bídíà lè dé. Bídíà ìtakò ṣẹ̀ríà ní bídíà ìsọ pé Allah gbàgbé àti fi lẹ́tà ara Ànábì pé bídíà ìsọ yìí pé Ànábì ò jíṣẹ́ pé ni gbogbo ẹnikẹ́ni tó bá wá ní Allah ọ̀ràn tí rán Ànábì pé òun bá fi kún àbí kí ni Ànábì ò jíṣẹ́ pé òun bá háàdì mọ́ tó ti kọ̀ndẹ́mù Allah tó kọ̀ndẹ́mù Ànábì ọmọ òfò ní ẹnu nì bó ti ẹ̀ sọ lẹ́nu ìfẹ́ ẹnu tó fi ń ṣe nǹkan tó ń ṣe yẹn sí kí ni o ní ti ń túmọ̀ nìyẹn bẹ́ẹ̀ ò bá wá fẹ́ ṣe ìgbélálẹ̀ kìyàmá wọ́n wá ń sọ àwọn adó àlàyé báyìí pé wà ní jìnà sí ìyẹn títí àwọn kàwáríjì Ànábì mu Ànábì dájọ́ ọ̀nà fún àwọn oníbẹ̀rẹ̀ Abdullahi ibn Umar sàábì ni níjọ́ tí wọ́n lọ bá pẹ́tọ̀ àwọn ẹlẹ́gbẹ́ kan ti dé àwọn ẹlẹ́gbẹ́ làwọn náà àwọn kò mọ́ ní kọ̀dàríyà oníbídíà làwọn náà kí ni bídíà tí àwọn kọ̀ndẹ́mù aspect kọ̀dàrú wọn ní kò sí ti ń jẹ́ kádàrá bí ẹ bá ṣe nǹkan tó bá perfect wisdom ẹ ló yẹ kó gé ni bí ẹ bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó tí ò bá bọ́ sí inability ẹ ló fi affect ẹ èèyàn ní control pípèsè ayé ẹ ṣe fẹ́ rí àwọn kọ̀dàríyà nù ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni Abdullahi ibn Umar ní ana bura'u minhum ana barihum minhum wa hum bura'u minni Abdullahi ibn Umar ní ẹ sọ fún wa wa iza ra'aytum haula'i
tẹ́ bá ti ráwọn tẹ́ sọ yẹn ẹ sọ fún wọn kó mú ọmọ ó mọ̀rọ̀ òun gbọ́ pábọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn ń ṣọmọ ìyá òun nú ẹ̀sìn àwọn náà sì gbọ́ pábọ́sẹ̀ kú lọ́dọ̀ tòun náà yẹn ni pé wọ́n ń ṣọmọ ìyá tòun náà nú ẹ̀sìn wọ́n ń ṣe mùsùlùmí mọ́ ó kàn dẹ́ mú wọn síréètì kò tí ì rí wọn sójú o wọ́n fún ní ìròyìn kẹ́lẹ̀ bá mọ̀ ẹ wọ́n sọ fún wọn pé Allah ò ní gba iṣẹ́ olóore wọn kò ní gba ìbáàdà wọn títí di ìgbà tí wọ́n fi gbà fún kádàrá ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. Gbogbo ìbáàdà wọn gbogbo ìjọsìn wọn Allah ò ní gbà fún nǹkan tí wọ́n mú ní àkídà yẹn títí di ìgbà tí kíní o tí wọ́n fi gbà fún kádàrá kódà ó àdírẹ́sì wọn dédé pé tó ní kódà káwọn iṣẹ́ olóore wọn iṣẹ́ ìbáàdà wọn kó ga kó tóbi kó dàbí góòlù kó wá ga bí òkè òòlù Allah ò ní gbà títí dìgbà tí wọ́n ṣe kíní o tí wọ́n fi gbà fún kádàrá mo lérò pé mo ti máa ń sọ àwọn kíní yìí fún wa dáadáa kì í ṣe nǹkan tí ó tuntun ó ti yé akọ̀fin ṣe ìrántí fún ara wa ni ìṣèkíni iná ṣèkíni iná lọ bẹ́ẹ̀ náà sàábì ànábì ni níbi táwọn kàwárí ti jáde gbogbo sàábì ànábì ni wọ́n ti gun lásìkò wá lì ni wọ́n lọ pa wọ́n gan ni o àwọn ènìyàn yóò bọ̀ òṣà o láì láwọn náà sọ nígbà tó bá wá sọ pé yẹn nǹkan láì láwọn kùrẹ́sàn lákàlà lè jẹ́ ẹ̀ ṣé mú kúrúsù wà lára bídíà mọ́ ṣe ìkíláàsì ń bẹ lára bídíà owó náà kíìbù mo fi ń sọ fún ẹ pé nǹkan tó ń dá sí ju ìmọ̀ rẹ lọ ẹ̀mí ò tí ì gbé fìdí yẹn aspect tó fi máa tọwọ́ bọ̀ yẹn ó jù ẹ lọ gidi gan tá a bá bẹ́ẹ̀ tọwọ́ bọ̀ wá ní kí wàá tẹ̀rì gan ni o torí nǹkan tó ń dá sí òyì yẹ o wà you are in disgrace kí ló máa ní kí wọ́n máa pẹ́ra ẹ lóní wáàsí níwọ̀n náà kí wùrà ọ̀nà kí wù jù àlá tó níwọ̀n náà kí wùrà ọ̀rọ̀ kí wọ́n máa pẹ́ra ẹ láàfà oníwáàsí disgrace ló jẹ́ fáwọn àfáyẹ̀sì tó bá nímọ̀ kí ni disgrace ni pé ọmọ kékeré tó ṣe bẹ̀rẹ̀ tó sálámù mọ́lá ní sáláfù lónìí tó ṣe bẹ̀rẹ̀ tó lé ní kó ní ẹ man qala la ilaha illallah mukhlisan dakhala al-jannah kó wá máa lo àdíìsì yẹn tó ní bídíà kí n tún bẹ́ẹ̀ fi kún oníbídíà mọ̀ ká fẹ́rọ̀ torí wọ́n ti ẹ̀mọ́ tí jẹ́ mọ̀ pásíkọ̀ gan o mọ́ tó ti ẹ̀gbọ́n nígbè sí ayé rẹ̀ gan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ náà nìyẹn ti ń mọ̀ oníbídíà tí bídíà tó kí. 080382228. máa lo man qala la ilaha illallah mukhlisan fún ṣe ìkíláàsì lẹ́nu bídíà Allahu akbar lọ́wọ́ tààrí fún bídíà nígbèsí ayé rẹ̀ lọ́wọ́ tààrífù bídíà nígbèsí ayé rẹ̀ ó máa ní pé ìsìdìrákù alàlá kíyàn gbéra ẹ̀ sípò Allah ò ní bídíà ẹ máa wá gbéra ẹ̀ sípò Allah tóun náà ń ṣòfin sínú ẹ̀sìn ṣé kíláàsì ń bẹ fún mọ́ ìwọ títí ẹ̀ ọ̀nà ẹ̀ jìnnà Allah ẹ̀ mo fi Allah àbúrà ó mọ nǹkan kan o mo fi Allah àbúrà mo kúra pẹ̀lú Allah ó mọ nǹkan kan o kò ń ṣe pé lè closeness o mọ mú sọ o mọ ní tó bá sì dàbí rọ ó dá mi lójú gan ni tó sọ̀rọ̀ fèsì kò tí ì lè tó 10 minutes tó fi tàbá ó mọ nǹkan kan ni ó mọ nǹkan kan pa mọ́nàdé sálàfù rárá ni èèyàn kọ́ ní kiri èèyàn sọ lóga kiri ò túmọ̀ pé ó mọ nǹkan kan nínú ẹ̀sìn àwọn ìyẹn àwọn primary assignment tí yóò gbọdọ̀ bá mọ̀ níwọ̀n ọ̀nà kíkùn yẹn fún ara rẹ̀ gẹ́gẹ́ pàláì làásì ó mọ nǹkan kan ò tí ì yẹ onídìí kó lọ kẹ́kọ̀ọ́ kì í ṣe kíláàsì lẹ́kọ́ o ẹ lọ Jamia o travel out lọ sí Jordani okó ń bẹ lọ London ìyẹn kọ́ náà pè pé ìyẹn nímọ̀ o exposure làwọn ìyẹn ó lè háàdì mọ́ ìmọ̀ fún ẹ tó bá serious ó sì lè má háàdì mọ́ fún ẹ kó àfẹ́ tẹ negatively ṣùgbọ́n tí ń jẹ́ ìmọ̀ ó lè wáyà kó rẹ nìkan tó jìnnà tí ó kọ ẹ nípa ìmọ̀ ẹ̀sìn kì í ṣe class syllabus ní class different courses syllabus ni ó lè build ara rẹ kó dà fún àwọn òbí ẹrí kò tó bẹ́ẹ̀ báwo lè fẹ́ ṣe ànábì gan láàfa àwọn sàbí gan láàfa ànábì láàfa gbogbo wọn. so o kò lọ kíláàsì ò túmọ̀ sí pé o jìnnà ó kù self training ó kù lesson ó wá kó kí wọ́n drill yẹ ojú ò tó tíra mẹ́rin ló kà ojú ò tó tíra náà èèyàn kan ti wá bá mi rí fáwọn àdísì kan tá a sì jẹ́ kó yé pé gbogbo àwọn àdísì yẹn dọ̀yìn fún ni tí mo ṣàlàyé àwọn dọ̀yìn fún àdísì yẹn síbẹ̀ àdísì ìyẹn ń ka sọ́wọ́n tó lè káàfin jẹ́ ojímọ̀ ìyẹn ń ka mú ní kókó tó sùn lálẹ́ gbogbo ẹ̀dọ̀ yìí fún
ẹni wá gbá wọn àdìsí yẹn wá bá ẹ̀ tó dé pé wọ́n là ń fa ẹ̀ tẹ́jọ́ ń ṣàgbòsí ẹkújọ́ ń ṣàgbòsí mi náà ni gbogbo àwọn tẹ̀ ìwọ́n sọ. Just cut it now. Bí mo sínú ẹ̀sìn òun sì lọ sọ fáwọn èèyàn kan lábẹ́lẹ̀ kọ́kọ́ jìnà sí mi. Ṣé nǹkan tí ò sí nínú ẹ̀sìn náà kan ní wọn náà fi báwọn èèyàn yẹn àìjìnà sí láti ẹ o làwọn fẹ́ẹ́ kí efu pẹ̀lú ọ̀rọ̀ ẹ o ó gbọ́n gbogbo ń sọ fún mi. O sì ní kò sí kí ẹ máa ṣe irú nǹkan yẹn nínú ẹ̀sìn ọ̀rọ̀ àwọn àfáà ní kò lẹ́sìn ẹni tó lóun ṣe ṣẹ̀ríà sọ pé kò sí ágìlù nínú ẹ̀sìn ẹni tó ṣe ṣẹ̀ríà kíyàn lóun ṣe ṣẹ̀ríà kó ní kò sí ti ń jẹ́ ágìlù ó ní ágìlù tàzírù zágìlù ọ̀rọ̀ àwọn àfáà ní. nígbà yẹn àwọn àfáà a lè gbà rẹ̀ má gbà kí ni wọ́n mọ̀ tí ní ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe ń gba ọ̀rọ̀ àfáà báwo ni wọ́n ṣe ń gba ọ̀rọ̀ àfáà báwo ni wọ́n ṣe ń ṣe rọ́dù kí ló mọ̀ ń gbé sí ayé rẹ̀ lọ́wọ́ fi ṣe rọ́dù ọ̀rọ̀ tí ó bá lẹ́rìí tí ó mọ̀ ẹ́ nǹkan tó wá lọ́rọ̀ àfáà ni kò lẹ́rìí òun sì lọ sọ fáwọn èèyàn kan. wọ́n yẹn rẹ̀ ni pé ẹ máa wọ̀rẹ́ yìí ìyẹn kọ́ ló wá tiẹ̀ wá kan ẹ̀mí wàhálà gbogbo yín ìyẹn kò kàn mí ẹ̀yin tẹ́tẹ́ ń ṣe ágírù ẹ̀ tẹ́ ń jìnnà sí ẹ má gbọ́ wàhálà gbogbo yín ìyẹn kò sí tó kàn mí pẹ̀lú yín ó ti yé báyìí ní ìsìn báyìí ṣùgbọ́n ìmọ̀ kan ti tiẹ̀ ó rú mi o kútúbí sì mọ kí ó jù ẹ lọ kútúbí sì pẹ̀lú òun náà ṣe máa ń sọ wóróworó yẹn náà tó náà bẹ̀rẹ̀ láàfáà yẹn náà òun tún sì sàn díẹ̀ jù ọ lọ ìwọ wọ́ọ̀sì gan ni o tiẹ̀ wọ́ọ̀sì gan ni o kútúbí òde lọ́jọ́ dání kò lọ sàwọ́dí kò lọ bí kankan sanáwí ẹ̀ tó ṣe náà ló ó sì ń ka tẹ́lá àwọn afá káàkiri lọ́wọ́ ara ti tiẹ̀ òun tún sì láwọn kankan díẹ̀ nígbẹ́ bá ní ká gbé sóṣù wọn bá ní ká gbé sínú òṣùwọ̀n méjèèjì o òun tún sì láwọn kankan díẹ̀ tó fi gbádùn bọ́ lọ díẹ̀ bó ti jásí pé nǹkan wọ̀nyí òun náà bọ̀ òun ti sọ̀rọ̀ ẹ̀bí nǹkan tí ò tí ì tó ṣùgbọ́n ìwọ náà kí ìwọ wọ́ọ̀sì gidi gan ni ó wọ́ọ̀sì gan mi rí nǹkan tó fẹ́ sọ́n gbèsè ayé ẹ̀ tó fẹ́ sì mú rí kò sí ni òun pélé wípé àwọn àfá ṣe sọ ní mùsùlùmí tó pélé àfá wa ń sọ̀rọ̀ nípa àwọn já sí pé lórí àwọn ìtìláfún khafifa àwọn ìtìláfún kọfíìrọ̀ àwọn ìtìláfá tó jẹ́ pé kálukú lè lórí nǹkan tó bá gbọ́yé mọ́ tó wà láti káwọn máa kẹ́kọ̀ọ́ káwọn ṣe research ẹ̀rí ìdánilò bá àdọ̀ làwọn akẹ́kọ̀ọ́ fi wá lọ́fẹ́ bá dá ara wọn lórí àwọn ìtìláfíà àwọn mọ́ṣálà ìtìláfíà ó ń ṣe kìí yẹn sọ ọ̀rọ̀ ní ṣèkìsọ yóò sẹ́yìn sọ tó plé yẹn tó bá yẹ kó yẹ kí wúyẹ kéré ni lọ sínú tẹ̀síìrù sáàdì lọ́wọ́ ááyà tá a lá ń sọ yí pé nígbà wà látẹ̀kùnú nínú al-mushrikin innal ladhina farraqu dinahum kanu shi'a lọ́wọ́ nínú tẹ̀síìrù sáàdì ìbẹ̀nu suratu Rum ìtàn bẹ nínú suratu Rum ìtàn bẹ nínú èyí náà bẹ̀rẹ̀ suratu Rum lọ́wọ́ ń bẹ̀ lọ́wọ́ tafsiru Tabari lọ́wọ́ tafsiru Sa'di oríṣiríṣi sọ yóò sèmí sọ tó ń plé yẹn nígbà yẹn aláàmàsàláàtì kìíní kan ìdánilùbá àdàm kankan yẹn ń bẹ nínú tafsiru Sa'di ọ̀rọ̀ ṣe kìíní tafsiru Sa'di ọ̀rọ̀ àpá àwọn ni ojú ọ̀rọ̀ àwọn. bákan náà ọ̀rọ̀ ṣe kàbílà Aziz Al-Sheikh tó ń plé náà òun náà jọ tafsiru yẹn náà lọ́wọ́ tafsiru Sa'di wàá rí ń bẹ́ẹ̀. máa sálàfù ni wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wà tírésébù ó sì lẹ́rìí lóòótọ́ níbo lọ́rọ̀ wọn ti wá jọ káwá bà dáa oníbíríà ní pé kò dà níbo lọ́rọ̀ wọn ti jọ kí wọ́n kà fara ẹni tó kó sí kófòrò pé kò dà bó ló ti jọ ìwọ ní nǹkan kan ò yé inú ẹ̀sìn. àwọn àyà tó wá kà àyà tó mú wá àti kútúbí náà ìmú wá fún so bọ́dọ̀ yẹn ti jẹ́ nìyẹn àwọn sàábé nìyẹn Abdullahi ibn Abbas Nawfa al-Bukhari òun ní sọ̀rọ̀ níjọ́ kan nínú Bukhari Nawfa al-Bukhari yaz'amu anna Musa so ibad Khidir
ليس هو موسى صاحب بني إسرائيل. nọ́ọ̀fà àlìbìkálí òun ló kọ̀ tí ẹ̀ ń rò nípa pé ṣẹ́ẹ̀dẹ̀ rò pé ó kọ̀ tí ẹ̀ ń rò ní kọ̀ǹsọ́ntì ẹ̀ ní pé Musa àti Kídírù tí wà ní Kùránì kó bá Kídírù ṣe ní àjò kì í ṣe Musa wà ní Ísírẹ́lì ìjàdí pẹ̀lú ń ṣòun òun ti ń dá ọ̀tọ̀ ayálu Kùránì nìyẹn. Fàkọ́ọ̀lá Ibn Abbas bá ní kádàbà àdúrà ọ̀tá àláàpàrọ̀ tí wọ́n bá lo àdúrà òfin yẹn tí mùsùlùmí máa ń lo àdúrà ọ̀tá àláàrí mọ̀kọ́lá lè àkíyà káfíìrì ọ̀yá àdúrà. Ó pẹ̀lú kékeré síréjì nù ni ìyẹn ti kí ni ó lọ bẹ́ẹ̀. Náà ọ̀rọ̀ wa pọ̀ lóríṣiríṣi nínú àwọn sàábé àwọn tábì mo kọ̀ fẹ́ láwọn àdìsí tí mo kà kalẹ̀ yìí fún ẹ pé tọ̀ ta lẹni tí ànẹ́bí ń ròyìn dáadáa rẹ̀ mọ́ ìjẹ́ dáadáa ń bẹ níbi àwọn kan tá a sọ látàárọ̀ yìí mọ́nú mídíà tá a sọ àbí tá ànẹ́bí sọ. Àwọn ará Kùrẹ́ṣì nínú ẹni tó mọ àkọlé àlejò ká sì pàdéjò lé súnnẹ̀ nínú ẹni tó mọ ká sọkùn ẹbí pọ̀ iṣẹ́ olóore ni nínú ẹni tó mọ ká tọrẹ fáwọn èèyàn aláìní lábáwá kọjá abẹ́rẹ́ kò sẹ́lẹ̀ bí wọn pàápàá àwọn èèyàn bá ní Kùrẹ́ṣì àwọn ará Kùrẹ́ṣì wọ́n bù áyà wọ́n yá ìníbi iṣẹ́ olóore ṣùgbọ́n tó ní kí wọ́n ṣe kèfèrí pẹ̀lú àlá ẹni bá ṣe kèfèrí pẹ̀lú wọn lásán àlá ò kí ń ròyìn iṣẹ́ dáadáa wọn mọ́ ikọ̀ sọ kèfèrí tí wọ́n ṣe ìdẹ̀ ń fi náà nílẹ̀ fún wọn ni. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí náà Sheikh Yohidan tí wọ́n kú láìpẹ́ yìí náà àwọn náà sọ́nù ọ̀rọ̀ wọn Sheikh Rọ̀bí ìkú gbogbo àwọn afáwa díẹ̀ wọn kò wá kódà àwọn alájẹ́ mẹ́tò dáyé mọ̀ là pé ṣáà lè sọ dáadáa tí ń bẹ lára oníbídíà tá a bá fẹ́ ṣe nákìdó rẹ̀. Tíra yìí náà mo ti kó tiẹ̀ fún ọmọ nàkìbù yẹn jọ yẹn náà wọn ní ká wọn ń ka tíra àfáà tó kọ tíra ni máa ń bínú ẹ̀yìn àfáà tó kọ tíra yẹn wọn láì kí ẹ̀ ká lọ wo tíra yẹn pé ṣọ́ra àfáà yẹn ni wọ́n ń bẹ́ẹ̀ nù tíra gbogbo tíra yẹn from A to Z tó bá jẹ́ tó bá gbóhùn náà pé ní stúdẹ́ǹtì tó bá yẹ pé stúdẹ́ǹtì rù ní stúdẹ́ǹtì rù ní irú tíra yìí kò jẹ́ kíyàn má nílé irú tíra yìí kò jẹ́ kíyàn má nílé pathfinder flashlight ni máa wo ẹni tó kọ́ torí pé ẹ̀ láìkẹ́ ẹni tó kọ́ lọ́dọ̀ yìí ní ìsìn sára 1990 ní àìdíà òwúrì tẹ́jọ́ ní pẹ̀lú àwọn àfáà yìí al-mahajjatu al-bayda fi himayati sunnati al-dharra min zalati alil aqta'i wa ghayri alil awa Sheikh Rọ̀bí ló kọ́ wáwò gbogbo tí láì ṣe wá pọ̀ tó yìí ní ìsìn báyìí ọ̀rọ̀ àwọn tábì àwọn àfáìsì ló wà ń bẹ̀ ọ̀rọ̀ Sheikh Rọ̀bí mi ló wà ń bẹ̀ inú tíra àwọn àfáìsì nínú fátíwá ọ̀nà àwọn tíra àwọn Sheikh Rọ̀bí wà lọ pa àwọn ọ̀rọ̀ wọn kan síbẹ̀ nípa pé ṣáà lè sọ dáadáa oníbídíà oníkéwà àti ìwọ ní internationally náà àwọn àfáà Saudi kan náà táwọn Sheikh Rọ̀bí ti gbá wọn mú sílẹ̀ ti fún mọ́ wọn ni wọ́n ń pa aláàbá ni wọ́n ń parọ́ mọ́ àwọn àfáà rẹ̀ ní Nàìjíríà táwọn náà torí àwọn àti jẹ́ àwọn ẹlẹ́yà ọkùnrin káwọn ẹlẹ́yà ọkùnrin láti nǹkan ti ṣòun náà làwọn náà fi ń takùrọ̀ àwọn àfáà rẹ̀ kò lè bí ẹ̀ tí ò bá takù wọn. ẹlẹ́yà ọkùnrin wá ń sọ pé sunna àwọn bùnbà sọ́lé òsèmí Albani lòun fẹ́ ṣe ń tò ìrọ́lọ́ ń pa wọn. àwọn bùnbà sọ́lé òsèmí Albani wọ́n yin àfáà Sheikh Rọ̀bí ń gbé ìkí àlá ló jẹ́ lórí ilẹ̀ ẹni tí ń gbógun tẹ́bọ tí ń gbógun ti bídíà ló jẹ́ ìmọ̀ ní lórí ilẹ̀ àwọn àfáà àtẹlẹ́yìn méjì súnmọ́ wọ́n yin ẹni yìí wọ́n gbọ́lá fún wọn pọ́n lé wọn rẹ́spẹ̀tì wọ́n tún lo ṣéèkì fún nígbà tó fẹ́ wọ́n kí wọ́n sí ní àfáà rẹ̀ ni wọ́n jẹ́ wọ́n wá yà torí ìmọ̀ tí ń bẹ lára ẹ̀ ẹ̀yin òbí bẹ̀yẹn jọ àwọn àfáà tẹ lísì kàdé pẹ́fẹ́ jọ ẹ̀ ti ń stíkì ẹ wá wo ṣéèkì Yohidan ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan gba pé aláwọ̀ kì í ṣe kí ni o aláàgbọ̀ kì í dárúkọ dáadáa tí ń bẹ lára àwọn níbi àwọn ẹlẹ́bọ tẹ́ẹ̀sì mọ̀ pé bíbíà ẹbọ ni afáwa yẹn náà kí ni àwọn náà mú wa Sheikh Salihu bin Muhammad al-Yohidan ọbẹ̀ ìlú ọ̀run kẹsùwìlà Sheikh Salihu Muhammad Yohidan fi mahadaratihi allati anqaha bi Riyadh bi unwan salamati manhaj dalilul falah lecture tí wọ́n ṣe ní Riyadh òun ni wọ́n ti béèrè lọ́wọ́ Sheikh oníbèrè
هل من منهج أهل السنة والجماعة في تعذير من هذه البدع والضلال ذكر معاصي المبتدعة شيخ ìjẹ́nínú manhaj أهل السنة والجماعة ló wà níbi tá a bá fẹ́ ṣe ìṣọ́ra fáwọn èèyàn kò lára oníbídíà ẹni àánú ǹjẹ́ lára súnà ló wà ká dárúkọ dáadáa oníbídíà nílò tó ṣùgbọ́n láìsí gan ní máa ń fún yàn ní ìkẹ́ máa tó rẹ̀ wàsánà àlẹ́ yìí ká tó yìnyín wàtẹ̀mùjíìbùhùn ká tó máa gbé tóbi ká bàbá ẹ̀ ẹ̀fẹ́ bá èèyàn kan sọ̀rọ̀ bídíà èèyàn kan ṣe bídíà ẹ̀ wá fẹ́ rọ́ọ̀dà ẹ̀ tó máa ń lo ṣéèkì fún àwọn tó sì rí ọjọ́ tó ń lo ṣéèkì fún ẹlẹ́yà ọkùnrin tó ń bà dá tó yọ ẹlẹ́yà ọkùnrin tó ń ṣe bídíà tí fi bídíà rinlẹ̀ tí ń gbó ní bídíà ṣe tí tún dìfẹ́ǹdì wọn tí ń ṣàdúrà fún wọn tí tún wá ń kọ̀ǹdẹ́mù àfáyẹ̀sìn ẹ̀yìn sì gbọ́dọ̀ láàlú súnà ẹ̀ wá fẹ́ rọ́ọ̀dà òun ẹ̀ wá ń pè ní ṣéèkì ṣé ni wọ́n dájú súnà ló wà ìgbéyìí tí wọ́n ń bè lọ́wọ́ àfáwárí bidawil insaf wal adl ana afẹ́ ṣe insaf afẹ́ balance ṣe kádàrú kó dáadáa ẹ̀ káyìn àtúbàbàrà ẹ̀ àtúpọ̀n ilé ìlànà ìlú wa fàájáàbà ṣé kí wá dáhùn ṣé kí ni wà alìkáànà ti kùrẹ́ṣì fi ní jàhílíyà ṣé àwọn kùrẹ́ṣì kí ìsìlámù tó dé wà ìmọ̀ ti ṣírí àti àwọn olórí àwọn ẹlẹ́bọ la hasanata liha sẹ́nìkan kan wọn ò níṣẹ́ olóore tó ṣe sẹ́nìkan kan wọn ò ní dáadáa àwọn níbi tó dáa sí ni aljaha fil qur'ani zikru hasana min hasanatihim ìjẹ́ ń bẹ nínú al-Qur'ani ibi tá Allah ti ń dárúkọ dáadáa kan nípa àwọn dáadáa wọn hal jaa fi sunna zikru mukarrama min makarimihim ìjẹ́ ń bẹ nínú sunna nabi ìrántí àpọ́nlé kan nínú àwọn àpọ́nlé wọn wa kanu yukrimuna ad-da'ifa àwọn kùrẹ́ṣì àwọn ẹlẹ́bọ yìí olórí àwọn ẹlẹ́bọ yìí àwọn máa ń pàlejò lé púpọ̀ táàlẹ́bí ti sọ fún wa pé ẹni tó bá gbàgbọ́ nù àlá àtijọ́ kẹyìn kó máa pàlejò ẹ̀lé kó máa pàlà àdúgbò rẹ̀ kó máa pàlejò ẹ̀lé àwọn kèfèrí àwọn kùrẹ́ṣì kí ìsìlámù ló dé wọ́n gbajúmọ̀ wọ́n gbókùn wọ́n gba tọ́bánú fẹ́ fún yẹn ní gírámì nípa ẹni tó mọ àlejò pọ́nlé àwọn kùrẹ́ṣì jẹ́ kan kana al-arabu fil jahiliyya yukrimuna ad-dayfa àwọn Lárúbáwá ní pre-Islamic era wọ́n máa àpọ́nlé àlejò àtàdò nílò ní Lárúbáwá ó mọ ìtọ́jú àlejò ṣe púpọ̀ wàyà fasúnà lè jáàrọ̀ wọ́n sì máa ń protect wọ́n máa ń ṣọ́ àwọn ará ilé wọn wà máa dá àlè kí iṣẹ́ olóore ní o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́m tó sì karù fàdọ́ ìlúmọ̀ ní aṣọ láwùjá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí máa rántí ẹni tó bá fi dáadáa ẹni tó bá ń ṣe àlá tó ṣe ìgbẹ́rùngbọ́n sí àlá o bí ẹ bá fi lè dún ní bídíà nínú òṣùwọ̀n tó jẹ́ kèfèrí tó jẹ́ lẹ́bọ èèyàn dáadáa rẹ̀ èèwọ̀ ní haramu ní kíyàn sọ kò sínú kìtàbù wa sunnah Al-Qur'an ẹni kan fún látàárọ̀ tá a láǹ fẹ́ iná ilẹ̀ fáwọn kèfèrí tí ń fi iná ilẹ̀ fáwọn kèfèrí tí ń sọ pọ́nísímẹ́ǹtì àwọn mùnáfíkí tí ń sọ tàwọn alábòsí ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ní dáadáa rárá ni dáadáa yẹn òwúrò mọ́ ẹbọ wọn kófòrò wọn bíbíà wọn ó pa dáadáa wọn rẹ wa kadhalika najzil muftarin tọ́ yẹn wọ́n yá mi tẹ̀ ń gbọ́ mi ẹ̀rí laysat mas'alata ẹ̀rí kì í ṣe mẹ́sàlá tí ìyẹn máa lóun fi máa dárúkọ dáadáa oníbídíà kóun lè ṣì dọ́gba kóun lè ṣì dédé rárá o. mẹ́sàlá kí ni o mẹ́sàlá tí ìyẹn fi ń ṣúyàn kó níbi ìlú ni. bàbá ni wáyé sa àwọn ọ̀dà ìsán àyẹ̀ ń dọ̀rọ̀ bí èyí bá wá fẹ́ wò ó tọ̀ nǹkan tó ń táwọn sọ yìí àbí ṣé wà nú kìtàbù wa súnà lóòótọ́ báwo nìyẹn ṣe wá fẹ́ wòye sí bí jẹ́ kí n tiẹ̀ lọ wòye sí báwọn àfáà ṣe máa ń rọ́dà oníbídíà àfáà ní kó lọ wo ọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn tó máa ń rọ́dà oníbídíà
ìgbèkúlọ̀ wo Imam Muhammad bin Hanbali lọ́wọ́ ọ̀rọ̀ tíra Yahya bin Ma'in lọ́wọ́ ọ̀rọ̀ bun Ali bin Madini àti Shu'ba alikana haluhum ìjẹ́ ní kankan wọn tí wọ́n bá bílíì nípa ẹnìkan tó ti ní fọ́ọ̀tì tó ti ní problem kí ni sọ́mà sọ akọ̀ ní kazab ẹni tó bá yẹ kó onírọ́ bá bí wọ́n lè bí i ẹni báyìí gbọ́dá ẹ̀kọ́rọ̀ ẹlẹ́ onírọ́ ni ó tán ìmá sọ nù. ǹjẹ́ àwọn àfáyẹ̀sì àwọn tó ti ṣáájú yìí àwọn tábì yìí ǹjẹ́ wọ́n máa ń sọ pé àdìgbà oníwà pín lára o ó máa ń náwó gan o ìmá ń jí lóru náà ṣe ti máa ṣe àájú lóru gan o ẹ̀tọ́ sọ ìlú máa ń parọ́ onírọ́ ní oṣù náà ó náà ẹ̀sìn tó onírọ́ ní ó nígbọ́ máa kọ̀ sọ àìsàn tí ń bẹ lára ẹ̀dá rẹ̀ tí máa sì máa lọ. tó bá débi àwọn ọmọ ẹni tó bá yẹ kí mò ń tẹ́lẹ̀ tù lòún tiẹ̀ pé àbẹ́ńtẹ́ á ti pé òun ìfọ́núfọ́ra máa ń gbàgbé nǹkan ẹ̀rí ǹjẹ́ wọ́n máa ń sọ yí pé lóòótọ́ mo tẹ́lẹ̀ tù ní o lóòótọ́ nìyẹn ó máa ń gbàgbé nǹkan kò ń tiẹ̀ ǹjẹ́ máa ń sọ yí pé ṣùgbọ́n o quality báyìí ń bẹ lára ẹ o ṣùgbọ́n o láìkì ń fi ṣùgbọ́n o ó ní nǹkan báyìí lára ṣùgbọ́n wọ́n á sọ àìsàn tí ń bẹ lára tí wọ́n bá tí wọ́n lónìí ni kí ló wá dé ní mẹ́ẹ̀dá yutlabu minan nasi fi hadha al-zaman kí ló wá dé táwọn èèyàn wá ń wá àwọn nǹkan bẹ́ẹ̀ lára àwọn èèyàn lásìkò tá a wà yìí ẹni tó wá ṣe bídíà ẹ wà tó máa kán ilé ẹ tún máa yin ẹ máa pè é sheikh kìíní the joinder of sheikh báwo sheikh fẹ́ fún ọ̀tá àlá sheikh fẹ́ni tí ń takò ẹ̀sìn sheikh fẹ́ni tí ń gbógun ti sálàfù ó tó bá gbógun ti sálàfù jù wá dé kẹfì níwọ̀n bí eré tó bá ti ń tẹnu mọ́ sálàfù lọ́kìlù nǹkan ṣe wa ní 40 àtàwọn àǹfààní bẹ́ẹ̀ ní ọlọ́run tí nǹkan kì í ṣe mọ́ dànù ètùrẹ́ di sálàfù tí wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n fi ń ṣe àwọn pátí orí ikú tí wọ́n ń ṣe. ṣé kí ló ṣàwọn èèyàn kí lè pọ́blẹ́mù yín lásìkò táwọn anú ẹ̀yìn ìzà azara min shaksin tó bá ń ṣọ́ àwọn èèyàn kúrò lára pẹ́ nìkan ìbáyẹ̀ jìnnà sí o and you call àtúndì aláàkín káànẹ̀fì ṣùgbọ́n o ẹ̀jìnà sí o ní bídíà mọ́ pé mi pé kéèké yìí bídíà ìbá gbìyàn kó nù síláàmù ṣùgbọ́n tó gbìyàn kó má gbìyàn kó nù síláàmù bídíà tí ń ṣe ní mo kọ̀ndẹ́mù mi kọ̀ndẹ́mù òun ṣùgbọ́n àfáàyàn ń gbìyànjú gan ó kọ̀ láwọn àṣẹ díẹ̀ níbi bídíà níbi kúfúrú níbi ọ̀rọ̀ òṣùlí àbá kò sínú mọ́nájú sálàf sọ́ọ̀lì sheikh sọ́ọ̀lì olùdó ìdáni ni wọ́n sọ̀rọ̀ ní o bá fẹ́ kàfàrà ẹ̀ kò sí àmì ìfì ẹ̀mí sheikh sọ́ọ̀lì Fawzan ẹ̀rí wọ́n bèèrè lọ́wọ́ àwọn náà ẹ̀rí wọn kò ṣe ń bẹ láyé wọ́n bèèrè lọ́wọ́ sheikh pẹ́tọ̀ àṣẹ tí wọ́n bá fẹ́ rọ́dà oníbídíà bá fẹ́ ṣàwọn kó lára oníbídíà ṣé nínú súnà ló wà ká sọ dáadáa oníbídíà kájú ìdára tí ń bẹ lára tiẹ̀ náà ká lè bá fi báláǹsì ẹ̀ má dàbí pé àṣepàṣíà ṣéèkì ní ìzáàzà kárìtà máa sínìhìm tó bá ti ń dárúkọ dáadáa tí ń bẹ lára wọn màá náà wú nǹkan tó ń sọ fún wa ni pé dàá ò tàdáhùn ò ti ń bẹ̀rù sọ́dọ̀ wọn nìyẹn tó láwọn èèyàn ní rí tí wọ́n ń ṣe tí ò dá ẹ mọ́ àwọn àtàyè náà ń ṣe ní ìlọ́tọ̀ wọ́n ní ìyàn rí ní tọ̀ wọn ní rí tí nǹkan kan wọ́n bá bí ní àyè lọ nìyẹn ṣéèkì ní láà ó gbọ́dọ̀ sọ láà wọn kì í sọ láà tẹ́sùkù má sọ dáadáa ní bídíà ó sọ̀rọ̀ lọ kátọ̀ àlẹ́sí ohun àléyìn pápọ̀tì sọ dáadáa àṣìṣe bídíà wọn tí ń bẹ lára wọn nìkan ní kó máa sọ nìkan lè á nẹ wò mẹ́wúwà mọ̀wòkú lẹ́kà àǹtùdàgbèsá pàdó àwọn àtúkọ̀wé àwọn tí o fẹ́ ṣàlàyé nǹkan fún yẹn àwọn ti bìlífù pé tọ̀ òun káwọn lẹ́kọ̀ọ́ nǹkan tó bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó bá sọ fún wọn náà ni wọ́n máa gbà kò sì jẹ́ kí ni o kò sì kó àwọn ohun gbà tí tó kó balance wọn lórí ẹ̀. ìwọ ni wọ́n wá ní bẹ́ẹ̀ ní pẹ̀lú àlàyé àwọn ẹ̀rù tó bá fẹ́ ṣe àlẹ́bẹ̀ ìdáhùn mi ájílẹ̀ ayẹ̀ tó bomi ni o ṣàlàyé wọn àwọn mistake wọn fún wọn nítorí pé kí ni o kí wọ́n lè bá tú bá kó bí nǹkan tó sọ yẹn. ẹlòmíràn sọ nǹkan tó kù díẹ̀ káàtó ẹ̀rọ da ẹ̀tàn ẹlòmíràn ní àyẹ̀ṣe kọ́ńtáàtì ẹ̀ ní rárá tó bá ti gbọ́ kókò rẹ̀ ti ara ẹ̀. ìbá ń bá ti ń kọ́lẹ̀ tara wọn nù yín nìsín àti ń kọ́lẹ̀ tara wọn nù sí
ibi kan sọ pé bíbí àmùfásíkọ̀ kíyàn lọ yẹṣẹ́ wò mo fọlọ́ aṣọ mo mọ̀ mi delete fídíò yẹn ni ó ní inú bíbí àmùfásíkọ̀ ní kíyàn lọ yẹṣẹ́ wò bíbí àmùfásíkọ̀ dẹ̀kẹ̀rí lọ́dọ̀ yín àti àpapọ̀ mọ́rù bíbí àmùfásíkọ̀ ẹ̀ṣẹ̀ ni tó kíyàn lọ yẹṣẹ́ wò ní ìsìn kíyàn lọ máa wo iṣẹ́ pé yẹṣẹ́ wò ẹ̀ṣẹ̀ lòun náà ó ní gbogbo yẹn kú ònú Islam ànábì sí ẹni tó bá fi lọ yẹṣẹ́ wò tó bá fi lè bìlí fún tó bá sọ fún bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrè sí ohun tí wọ́n sọ kalẹ̀ fún wọn ànábì Al-Qur'an òfurufú ní ara o mùfásíkọ̀ ni ẹ̀ṣẹ̀ ni kò gbéyàn kó ònú Islam lọ́dún sí gbẹ́rù jùmọ̀ yín mùfásíkọ̀ ni kò gbéyàn kó ònú Islam kí ìyẹn ṣe jẹ́lá bí fi ń jẹun lásán gbà fi ń jẹun ní ẹ̀ṣẹ̀ ni bíbí àwọn jẹ́ kankan mùfásíkọ̀ ni kò wá líìsì mùkáfíra kan ní ìgbésí ayé rẹ̀ táwọn yẹn làbá súnmọ́ subhanallah ọdún ìlọ ṣe ìkàlẹ̀bá ní tí wọ́n ń pọ̀ o ṣe ìkàlẹ̀bá ní kan sọ̀rọ̀ nípa pé àwọn àgbákò tó dé lásìkò tá à ń bẹ́nu ẹ̀yìn àwọn tí wọ́n dé pẹ̀lú màsánẹ́ẹ̀tì ni gbogbo àwọn nàìjíríà yìí nìsín gbogbo tó ń jẹ́ màsánẹ́ẹ̀tì kò mọ́ ní òfin ìdíbò aláì nàìjíríà tó bá máa ṣàlàyé àwọn wo ni àṣàbùn màsánẹ́ẹ̀tì wá wò bóyá àfà ẹ̀ ẹlẹ́yà ọkùnrin tó ń dìfẹ́ǹdì òkú sínú ẹ̀ wá wò bá gbogbo àwọn tó ń dárúkọ yẹn òkú sínú àṣàbùn màsánẹ́ẹ̀tì àwọn àṣàbùn màsánẹ́ẹ̀tì nínú àwọn alágbàgbò tí wọ́n dé gbẹ̀yìn ni wọn àwọn ni dáadáa ń bẹ lára oníbíríà ẹ má sọ àìdá ẹ dáadáa ń bẹ lára àtàwọn náà ẹ mú dáadáa ara wọn ìfà ìdálẹ̀ Al-Qur'an sọ bẹ́ẹ̀ aláwọ̀dẹ sọ bẹ́ẹ̀ ànẹ́bí sọ bẹ́ẹ̀ àwọn sáré gan ló bẹ́ẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ àwọn ni wọ́n mú ideology yẹn wá tó lè pé ẹgbẹ́ òsì nú ẹ̀sìn ọbẹ̀ náà ṣe kàlẹ́bá ní náà bákan náà bẹ́ẹ̀ pétọ́ oníbídíà tàbẹ́ rọ́dà rẹ̀ tàbẹ́ ṣàlàyé ẹ̀ àbáwọn tíra tó kọ ìkankan bálayé fẹ́ ṣe ìyẹ́ ká dáwọ́ dáadáa ẹ̀kankan báyẹn kankan pé ẹni bá sọ̀rọ̀ nípa ẹnìkan tó ṣe bídíà tó dá bídíà lẹ̀ àbí tó ń gbogbo ti súnà ẹ̀rí àbẹ́ká ṣàlàyé àwọn àṣìṣe tó ṣe ǹjẹ́ nínú mọ́nà àlùsúnà ló wà ní ká dárúkọ àwọn ibi tó kù sí ibi dáadáa káàbẹ̀ bí ẹ̀ lọ́wọ́ ṣe ṣàtìkọ́ sọ fún wọn pé àtẹ̀fùsílù wá kéèyàn máa pín irú àwọn nǹkan báyìí ó ní wà kó lò káyẹ̀rẹ̀ fi tì báyìí mẹ́sàlá oníṣẹ́ rí gbogbo tí ń jẹ́ orí láyé òun náà ní kéèyàn tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàfù kò sí lójú ọ̀nà àwọn sálàfù ẹ̀rí ká máa ní ẹnìkan ní bídíà ni o àwa fẹ́ ṣàlàyé bídíà tí mi lára rẹ̀ tán àwa tún yìn à ń kí à ń pọn ẹ lé àti wá ń sọ dáadáa tó wà lára ẹ̀ pé àkúrà ó dẹ̀ wá náìsì ní ó dẹ̀ wá dá o kò wá níbi tó dáa sí mi ṣé kì ní àlìkáàdẹ sálàfù yaf'aluna dhalik ṣé àwọn sọ̀hábà máa ń ṣe bẹ́ẹ̀ Allahu Akbar ìbéèrè yẹn pọ̀ gan nípa àwọn míì tó bẹ́ẹ̀ máa lọ́wọ́ tíra yìí nǹkan yóò kà tí ó sù níbẹ̀ ọ̀rọ̀gùn bá sí ní àwọn àbẹ̀ ọ̀rọ̀gùn bá sí ní àwọn ní ibẹ̀ yìí náà wọ́n bí lọ́wọ́ gùn bá sí náà nípa bẹ́ẹ̀ pé àṣé ká máa sọ dáadáa tí ń bẹ lára oníbíríà ṣe kì í níbi ara o nǹkan tá a fẹ́ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ rọ́dà oníbíríà tó fẹ́ ṣe náà kíkì oníbíríà ohun tá a fẹ́ ni pé kí ni o kó ṣọ́ àwọn èèyàn kúrò lára ẹ̀ láfẹ́ tó máa sọ dáadáa ara ẹ̀ nígbà tí ṣé ti ń sọ àwọn ọ̀rọ̀ bọ̀ wá tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ bọ̀ wá ẹ̀rí wọn lakin al-maqsud al-a'zam al-muhimma bayanu ma indahu min al-batil li yu'azziru as-sa'i wa la'alla yaminu ilayhi ẹ̀sìlẹ̀ káṣàlàyé káwọn èèyàn ṣe kí ni fún àbàmà lọ sí ọ̀dọ̀ àwọn ní bíníà rẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ tán oníbèrè tó béèrè ìṣáájú pé tọ́ wọ́n ní fíyì onẹ́sùn yóò di gbọ́dọ̀ ní mọ̀házánà àwọn èèyàn kan tó ń bẹ́ tí wọ́n àwọn ní pé àwọn èèyàn ní ká báláǹsì àwọn ọ̀nà kíbọ̀ táwọn àbá rẹ̀ ìwà ká báláǹsì ká gbọ́n sínú òṣùwọ̀n ká gbọ́ òṣùwọ̀n wọn wò àwọn àṣàbò mọ̀házánà ti ní ká báláǹsì gbogbo àwọn àfáà ni wọ́n kàn dé mọ̀ àṣàbò mọ̀házánà ṣùgbọ́n àwọn ẹlẹ́gbẹ́ wọn yìí wọn kọ́ ohun tó wá ń ṣọ̀pọ̀lọpọ̀ lórí àwọn nàìjíríà yìí nìsín kò ṣe bí á kó òun ti tiẹ̀ àìmọ̀ká ló ń yọ òun sọ̀rọ̀ ẹ̀dá fáà kó tó bí ń tiẹ̀ òun ò láàfáà kò ní gáídáǹsì tí ó máa gáìdì ẹ̀ àwọn yẹn àwọn gbọ́ àwọn yẹn kéèké láwọn yẹn àwọn àfáà yín ńláńlá tẹ̀ pé láàfáà látàrí pé lọ́sọ̀ pọ̀fẹ́sọ̀ dàkátìrà gangan àwọn tiẹ̀ tún wá wọ́ọ̀sì gan nígbà táwọn tẹ́ foundation yẹn wọ́ọ̀sì ẹ̀yìn ńkọ́ táyọ̀ dẹ̀ tẹ̀síwájú níbi kankan kọjá nù tíra bẹ́ẹ̀ ṣe fẹ́ nídúrà yín nù tíra gan ẹ̀ mọ́ àwọn fásitì àgbàpọ̀ wa pẹ̀lú yín yan rẹpẹtẹ
ó ti yé ṣé àwọn béèrè lọ́wọ́ ṣé kìí tó àwọn onímọ̀ àsànáàtì tó wá dé yìí wá ń kọ́ ká báláǹsì ká bá a ṣe àbòsí wọn àníkà ìdàntàkọ́dé tàbí bìbìrì àti yìí tó àkùrọ̀ náà sàmínú ìyẹ́jẹ̀bù àǹtẹ́sùkúrọ̀ àsànáàtì àtàlà tẹ̀síbìmọ̀ tó bá ń kọ̀ǹdẹ́mù oníbíríà máa tó ń ṣọ́ àyànkú lára ẹ̀ máa sọ dáadáa ẹ̀ náà ṣé ìkìlẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa bóun bá sì ní o ní láà ara o àwọn sọ dáadáa oníbíríà o máa ń wà bìlà àzì kì í ṣọ̀rọ̀ ayọ̀ o ọ̀rọ̀ yẹn kọ́ kò sínú ẹ̀sìn máa ń wà bìlà àzì kò sínú ọ̀rọ̀ yẹn wàlẹ̀ àdà bóun bá sì wá sí wá fẹ́ introduce wá sí tí àwọn asálàmù tí wọ́n ṣíwájú àwọn tí wọ́n tún ju àwọn lọ níbi ìmọ̀ ọ ní fún nǹkan tí mo sọ fún ẹ yìí ìzá kọ̀rá àtàkùtùbà ahli sunna tó bá lọ wo àwọn tíra àwọn àfáà súnà wàjáde talẹ̀ mọ̀rọ́dà àtàbíyẹ̀rọ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú káṣọ́ra fáwọn èèyàn kó lára wọn ní bídíà Buhari ìkírọ̀ fi kútùbìlẹ̀ Buhari lọ́wọ́ tíra ìmọ̀mọ̀ Buhari tí ń bá ń rọ́dà àwọn oníbídíà àwọn onírọ̀ gbogbo wọn kálíkò àfọwálẹ̀ ìbáàd lọ́wọ́ tíra yẹn wò Buhari ń bẹ̀ fi kìtàbí adab fi sahih lọ́wọ́ ń bẹ̀ kìtàbí sunna ti Abdullahi ibn Hamad tíra yìí máa ń tọ́jú ẹ̀ kiri ní kúrò yìí lè yáyà tí bá yá ẹ ó máa káwájú mi ní kò tó mú lọ tàbí kí n sìn ẹ lọ sí photocopy tí wọ́n bẹ̀ ní photocopy ẹ̀ kí n gbà nǹkan kó máa mú tiẹ̀ lọ tíra yìí ó kún ohun nǹkan kí bẹ́ẹ̀ o àfáà tí ò bá dúró dáadáa tí ò bá jiná kó dúró lórí òrùkún òun fẹ́ ṣojú abẹ́ǹkó kò ní fẹ́ ka tíra yìí láwọn nǹkan tí ń bẹ́ẹ̀ tẹ́jú ní kìtàbù tawhid lọ wo tí Ibn Khuzaymah lọ wo ń bẹ̀ fún bá ti tún introduce ti tíra nù o rọ́dù Usman bin Sa'id ad-Darimi ala ahli al-bid'ah lọ wo àwọn tí náà àfáìsì yẹn bí wọ́n ṣe ń takò ní bídíà ila ghairi dhalik àtàwọn bẹ́ẹ̀ lọ nù wọn bẹ́ẹ̀ lọ yuwariduna li ta'dhiru min batili wọ́n kọ àwọn tíra yìí láti fi expose irú àwọn ní bídíà ni ma huwa al-maqsud ta'dilu ma'asinihi kì í ṣe ká máa fi list dáadáa àwọn ní bídíà ká máa fi list dáadáa àwọn ara o at-ta'dhiru min batilihi ìṣọ́yàn lára kó ń bí àwọn àìdá àwọn irọ́ wọn wà ma'asinihi ká máa dárúkọ dáadáa wọn mọ́ láàkì mẹ́tàláhà kò ní kí máa kò rí lẹ́nu ẹ̀sìn o bí ní sí bá ti nínú káfàrọ̀ pẹ̀lú kí ni o kúfùrù tí wọ́n bá wá ṣe ìgbà káàkiri àti bèdè àtúrò káfíìrù gẹ́gẹ́ bí ní àti wọ́n ṣe bí ní àti ogun ọkọ̀ mùsùlámù ni bátọ̀ láti àṣàní àtò gbogbo dáadáa tó nǹkan ṣe gbèsè ayé wọn ti dìbò ti bàjẹ́ ṣé ní tó bú sáábí ànẹ́bí fásikọ̀ ni sẹ́ni tí ń gbógun àwọn àfá sálàfù tó lé kí wọ́n rọ́ dá oníbídíà ṣé mo fásikọ̀ kí ẹ máa gbógun àwọn àfá sálàfù tó lé fáwọn àfá sálàfù ń gbógun ti rọ́ ṣé mo fásikọ̀ kí ẹ máa pín súnà fún gbogbo àwọn oníbídíà tí wọ́n ti lọ tí wọ́n kúrò àkídà àṣàyírọ̀ jàmíyà mùtẹ́sílà fúfí ṣé mo fásikọ̀ gbogbo àwọn oníbídíà yíyányán kó máa hádùá fún wọn ó tún ní wọn tó bá tó pọ̀ wọn lóní súnà tó òkú wọn ní mùsùlùmí ẹ̀rí tó ń gbógun ti àwọn wà ní ìlú láì ṣé mo fásikọ̀ Allahu akbar ṣé kí wọ́n ní wáyé ta káyọ̀ ti láti kà fí tó wáyé pé bíbí àti wá kó sí òkú ìṣe bí ní àdúgbò kó mùsùlùmí ní ìfàwọ́ alẹ́ àkàtọ̀ ní orí ewu lòun náà wà orí ewu lòun náà wà wọ́n sọ dárájà ìkálẹ̀ òun náà ń bẹ lórí ewu òun náà ní kíyèsí ṣéèkì dá ọdẹ lọ síbẹ̀ wọn ní pé yẹn ìgbé àyèjìbù zikiru àṣàyàtù ọsọ bẹ́ẹ̀ ọkọ ní fàwọwà àlà kàtọrẹ fàwọwà àlà kàtọrẹ òun gan fún ara ẹ náà ń bẹ lórí ewu kò escape ẹ bóńbà sì nìyẹn ohun tá a fẹ́ ni ṣàlàyé àṣìṣe wọn ṣàlàyé àṣegbò wọn ilé ìtìjà sí pé ọ̀ràn yìí ní kíyàn ṣọ́yàn kó lára ẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ inú àwọn kẹsẹ̀ tí wọn àwọn wá tí wọn ni ó wá pọ̀ bẹ́ẹ̀ káàkiri tó wà ní tíra yìí níbo lẹ́yìn tí wọ́n á kéwú pé
ẹ máa sọ dáadáa rọ ní fídíà kò tó fi dẹ́ ti kí àwọn ní fídíà náà lẹ́ ti kí àwọn ẹlẹ́gbẹ́ àwọn sọ́fàlù àwọn alẹ́ sàgbàdà áwùdà àwọn Mustapha Adawi àwọn àbá yín nù. Nígbà tí wọn kí mo sọ yìí pé ẹni èèyàn kan kàn jẹ́ mu kọ̀dọ̀dọ̀ wí. 0803822. Lórí ẹ ti yí. Àwọn kọ̀ ló fi ń save nọ́mbà wa. Kọ̀dọ̀dọ̀ wí tó fi àlá wéèyàn tó ní tí àlá àtẹnìkan bá pẹ́ tó máa jẹ́ ṣe dìbìtì àlá ò ní wọlé tó máa jẹ́ contest àlá ò ní wọlé ẹnìyẹn ló máa wọlé táwọn èèyàn fẹ́ràn ẹnìyẹn bí. Kọ̀dọ̀dọ̀ wí máa kò dẹ̀ tún ọ̀rọ̀ yẹn ṣe ẹ mọ́rọ̀ kan tó Kọ̀dọ̀dọ̀ wí tún ṣe wá gbogbo fatiwa Kọ̀dọ̀dọ̀ wí gbèsè ayé philosophy. Ìwọ́n tó wá lọ́wọ́ àpá súnà àwọn kan wá gbógun ti lórí nǹkan yẹn ìwọ́n sì ń kàn dé ẹ̀wọ̀n àwọn tó gbógun ti Kọ̀dọ̀dọ̀ wí. Ó dá o Abu Bilal al-Hadrami tó ṣe mọ̀hádọ́rà ní mọ́síjìdì wọn ní kíyámà nìkan wà nígbà tó tẹ́lẹ̀ mọ̀ òdú tí wọ́n fi sọ̀rọ̀ ọjọ́ tí Kọ̀dọ̀dọ̀ wí kú ní pé kí ni al-Qaradawi wí mata ala ghayri al-Islam òdú jẹ́ náà nìyẹn. Gbogbo àfa sálàfà ayé ní gbogbo ọdún gbogbo àfa súnà láyé àwọn àfa Yámánì ni àwọn àfa Jàsáyè ní gbogbo wọn ní sẹ́yìn kan ló Kọ̀dọ̀dọ̀ wí ní mùsùlùmí. Gbogbo wọn gbà kó sórí bídíà mú káfíra kódà kò sẹ́ni tó gbóhùn káfíra ń fásikọ̀ kódà àwọn àkàsọ pé tọ̀ báwọn abalẹ̀ tó bá kà fara Kọ̀dọ̀dọ̀ gbogbo lórí kó fúru àwọn onírọ̀dà ẹ̀ pátí wàá mélòó nìkan ni wọ́n ti ẹ̀ ń gbọ́ ní kíló mọ́. Àlùkò tí ń lọ jẹ́ fún ẹ̀ńtírà kan sí Al-Kutubiyya ìyàlẹ̀ fìtìnà fàárì fún wa tó bá lè lọ kà lọ sí pé 33 mbẹ́ afáwá fẹ́ sọ̀rọ̀ al-wasilatu lòun nígbà tó sọ̀rọ̀ pé bayanu ti kalẹ̀ wasa'i ala wajhi tafsir bàbá ní ìbá bíbí fọ́sùlù fi bayani mawqif as-salaf min al-alfaz al-mujammala. Tó báwọn sálàmù ṣe ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ pé eléyìí ọ̀rọ̀ tó mọ̀ sáǹdì wọn lórí ẹ̀ bá gbé tọ̀ báyìí ló ṣe yẹ kékeré yìí ṣe wà ilé tó fáìn. Wọ́n lọ síbi àdáàdìlú àlè-ìnsọ́ọ̀fù yìí falwasilatu al-ula nípa ẹ̀sọ̀ àdáàdìlú àlè-ìnsọ́ọ̀fù kí ló ń jẹ́ àdìlú àti ìnsọ́ọ̀fù náà pé kí yẹn ṣe dídí kí yẹn báláǹsì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn kí sálàmù sọ ní báwo ni wọ́n ṣe ń lò. Afáyíwá sọ̀rọ̀ gan ní kọ̀dẹ̀gà kábìtò lága àdínàfún sálàkó wàhálì lọ́wọ́ sí ìyá àwọn ní ẹgbẹ́ mi àwọn ogun wọn bẹ́yìn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ gbẹ̀yẹn ìnsọ́ọ̀fù àwọn afásálàfù náà ní ìsọ́ọ̀fù ṣùgbọ́n káwọn ní bídí à ń pè ní ìsọ́ọ̀fù kọ́ ní kò bẹ́ sí lọ. Wà náà bí bí i kí yé ní kúrò jama'at al-islamiyya fi jama'at al-muqtarifu insha Allah. Àwọn ní bídí à ń lo kẹ́límà adìlú àti ìsọ́ọ̀fù láti lè bá pa gbogbo ẹgbẹ́ sínú Islam gbogbo ẹgbẹ́ tó ń kí ẹ lè máa ṣe ara Islam náà ló wà tó bá ti ń ṣe láìláìláìlá. Àwọn mẹ́tàdíjì àwọn nàìjíríà nìyẹn o ẹ̀rí àwọn ẹgbẹ́ tí wọ́n ti ní pọ́blẹ́mù tí ìpìlẹ̀ wọn gan ò dá. Máa bá kọ́ ìpín ní fáńdín dọ́mìnì jama'ati àwọn jama'ata o. Lórí kí wọ́n lè bá máa ṣẹ́ gbogbo àwọn èèyàn kù lórí Ìsìláàmù náà ni wọ́n ṣe kí ni o ni wọ́n fi establish àwọn jama'a wọ̀nyí. Lakin yata'awwanu al-jami' في المصادر المشتركة العامة والأمور التي تحقق الخير فإذا حصل ذلك تكونت الجماعة العامة أو الجماعة الأمة. ثم بقى نسمع فهم ينظرون إلى الخلاف بين الجماعات الإسلامية على أنه خلاف تنوع لا خلاف تضاد. لكن ثم خلاف تنوع àti خلاف تضاد ó mà ní ó dá mi lójú ó mà. Èyí tó lísì pín ẹ̀ ìsìbíyà pín sí méjì ìsìbíyà tó màsìmúmà wà kí ni tàrífù ìsìbíyà tó màsìmúmà àwọn oró wá kó sínú màsìmúmà nígbà tó gbọ́n gàgà yìí ṣe oníbíyà kó sínú màsìmúmà kàwárí tó kó sí màsìmúmà ṣíyà súfì ilé yín wọn kó sínú màsìmúmà tí gbogbo àwọn bàbá yín tí wọ́n kó sínú súfì ẹ̀ tó ń dìbẹ́ǹdì wọn àtàkà nínú yín nígbà bá ẹ̀ kú nítorí àkó sàbàbá ẹ̀ wá lọ 8 days without prayer. Wọ́n tó kọrin fún bàbá ẹ̀ tó ń pò sí ẹ̀kí bàbá tó kó sínú súfì sínú àkídà súfì. Bí ọdún méjì ọdún kan sẹ́yìn tí ó ti pẹ́ ó wá kí ó kó mọ́ bàbá yẹn náà sí abẹ́ ọ̀rọ̀
ẹlẹ́yà ọkùnrin tó ń ní gbogbo wọn àìmọ̀kan ni wọ́n fi ṣẹ̀ sí ẹlẹ́yà ọkùnrin lo sẹ́ńtúrì tó ti lọ fáwọn bàbá wọn tí wọ́n kú tó ń dìbẹ́ǹdì pé àìmọ̀kan náà yẹ sí àwọn táwọn náà nìkan ṣe àwọn ya fi àwọn bàbá tí wọn náà sílẹ̀ àìmọ̀kan wọn fi jẹ̀sìn tí wọ́n rí ni wọ́n fi jẹ̀sìn wọ́n ti láwọn tẹ̀lé sọ́dí òsèmí ti kàn ní àwọn àbáyé ti pẹ́ àwọn apákan àwọn tó máa wọn jà ilé áfíríkà tí wọ́n kú tí dáwà sálàkù bá wọn tí wọ́n gbọ́ kìtà wọ̀ ọ̀sùn yẹn tí wọ́n yú ẹ máa ó ní àníṣàdúrà fún wọn ẹ fọ̀rọ̀ wọn lẹ̀ fún alálẹ̀ kìámà aláàdé tẹ́sì fún wọn ẹni bá páàsì àwọ̀ àlùjẹ́ náà ẹni bá fìdí àwọ̀ náà àdéṣì tí wọ́n lò àdéṣì dọ̀yìn fún mi wàmà bóni àlà dọ̀yìn fún ọwọ́ dọ̀yìn fún ló bá tán máa ṣe pé irun náà ní láwọn àbá mi o. ètìláfù tàdọ́ọ̀dù àti kìláfù tàdáwọ̀ yẹn ó mọ̀ tó o bá mọ̀ ẹni àwọn ọ̀rọ̀ míì tó ń sọ tó ń ṣe pẹ̀lú sùúrù o ní máa sọ bó ṣe ń sọ yẹn. báyìí tí wọ́n ṣàlàyé fún yẹn ẹ̀ka àfáàyè sáré kọ́ yín kí wọ́n ṣàìdí wọn yẹn fáwọn ní kìláfù fi jàsà fi jùsì ìyá wà lẹ́fọ̀ọ́ ẹ̀rí àwọn kìláàfù tá a máa ní níbi àwọn jásí pé àwọn ọ̀rọ̀ jùsì yìí àwọn ọ̀rọ̀ fòróhùn ní nípa àlùwàlá nípa pé ẹ̀dá ẹlẹ́ṣàlùwàlá yẹn kan ó lè ṣe méjì ó lè ṣe mẹ́ta ó dá ṣe fi ń ṣe bísímìlá tí ó ṣàlùwàlá ó dá má ṣe bísímìlá àwọn àdéhùn yẹn lọ́yìn fún ní ànábì ní tábà ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá kì í máa ń pàfẹ́ẹ̀tì nǹkan àwọn kìláàfù báyẹn kì í ṣe nǹkan tí yẹn máa ń lé mọ́ra yẹn lórí ẹ̀. òun làwọn àfáà tó ń bí kẹsẹ̀ tí wọ́n rí fáàsì kì í ṣe ibi àwọn ìtìláàfù tó ní ṣe pẹ̀lú àkídà nǹkan kan yíyẹ gan ni o ti yé láàfin lè kú lè yá àti balẹ̀ òṣùwòn ló ti di àlàyé tí mo ṣe fún ẹ náà nìyẹn. wàhálà làṣàgà jẹ́ ìlànà wá kéyìn ní jàmá àti ìsìlámì àti ìkọ́ yìí má. ومناهجها علما بأنهم يزعمون أنهم فقهاء واقع. àwọn tí àwọn oníjàmbá padà gbẹ pé táwọn àfa gbọ́yé ni tí wọ́n gbọ́yé ni àgbọ́yé àwọn àfẹ́sìn lórí ẹ̀ ní kálukú lórí àgbọ́yé ẹ̀sìn ni títí débi ọ̀rọ̀ àkídà náà ẹ̀sọ́ di ọ̀rọ̀ òṣùlù náà di ohun tí kálukú gbọ́yé ni ọ̀rọ̀ òṣùlù gbogbo àfa àwọn ìlú ọmọ gangan tí gbogbo àfa ló mú sùlù jáde fìdá àkídà yìí. àwọn tí wọn sì mo sì ná lẹ́rìí jù ẹ̀rí wọn bàbá ànẹ́bì ẹ̀rí wọn ìyá ànẹ́bì ẹ̀rí wọn Abdullahi ibn Jàdá yanjú mẹ́tẹ̀ẹ̀ta fún wa ànẹ́bì wo ló ṣe dáwà fún wọn láyé àwọn ọmọ náà kí òye ọ̀nà yín máa jí wọn. tọ́ lásìkò ṣe wà fún wa báyìí nípa ọ̀rọ̀ Abu Hatim ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ wá nígbà tí ká jà rọ́ èèyàn pé èyí yẹn jìnnà sí nǹkan kan táwọn eléyìí pè ní ọ̀rọ̀ àpá ẹ wo jáde sí àlẹ Ànábì sàlàsálàm gan èèyàn kan bá Ànábì ó kàn lẹ̀kùn Ànábì ní kí Àìṣà lọ sílẹ̀kùn fún Àìṣà bá lọ sílẹ̀kùn fún Ànábì sọ fún pé Ànábì wá sọ fún pé ọlọ́kùnrin yẹn bí ìsàlẹ̀ bọ̀ Ànábì wá sọ pé tọ̀ bí ìsà àpòlà àṣírọ̀ àwọn ibùnà àṣírọ̀ ẹni tó ń kọlẹ̀kùn yẹn nǹkan tí wọ́n ò dání kó báyìí ń darí Ànábì ṣàlàyé ẹ̀yìn fún ẹni yẹn pẹ̀lú àwọn tá a ti ń kà fún ẹ̀bọ̀ lẹ́yìn pé ìwà ẹ̀ burú níwà Ànábì sọ bẹ́ẹ̀ fún ẹ̀sìn bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀dọ́ kò ní bá fi pé oníbíríà kò dà bẹ́ẹ̀ ẹ wá lọ wo Kútúbí ń tiẹ̀ Kútúbí ń sọ ọ̀rọ̀ òun bá fẹ́ mú ẹ̀sánpù wa. ó ní láyé gẹ́gẹ́ bí Mùsùlùmí àdúrà ó ní láyé gẹ́gẹ́ máa ń nàkùn ṣàánú àánú kọ́ọ̀mù ẹ má jẹ́ kí étrẹ́dì òun kọ́ sáré bẹ́ǹtì ẹ̀ ní kí n sáré étrẹ́dì àwọn èèyàn kan tí ẹ má yẹ kó mú yín kẹ́ ní ẹ̀ ní ṣe déédéé ẹ̀ ní balance láàrin wọn ló bá bọ́ síbi ọ̀rọ̀ bíyà ó ló ní bíyà tá a mọ̀ pé ní bíyà ẹ má jẹ́ kí étrẹ́dì tá a ní sí bíyà tí ń ṣe wá sọ wá ní pé kódà kó tiẹ̀ sọ nǹkan tó lẹ́rìí nínú ẹ̀sìn ká tó wá kọ̀ǹdẹ́mù kí n pé kí ni ẹ̀gbẹ́ kí ni tàbí tó sọ ní mídíà ló sọ wọ́n dáná darí nǹkan yóò dá darí tí nǹkan yẹn sì lẹ́rìí ó ní kábàyà kí étrẹ́dì yẹn kúrò wá níbẹ̀ nínú àjọ sádàpù náà nìyẹn ó dájú bí mẹ́lẹ̀rẹ̀ béèrè kan kó tóbi tí oníbídíà tó bí ní bídíà gbé tó fojú wọn tó bá ń ṣe wá sí pé yẹn
ẹ máa kírun ẹni tí ò bá kírun kèfèrí èèyàn ni ṣé nǹkan tó sọ yẹn kò bá kìtàbù wà súnnà mu ò bá kìtàbù wà súnnà mu ṣé àwa tó lè kó ní bídíà ló sọ àwa ní kí ní ò bá kìtàbù wà súnnà mu ara ó ní bídíà sọ ọ̀rọ̀ kó ṣe èyí dé kìtàbù wà súnnà ò túmọ̀ sí pé bídíà ara ẹ̀ ti kú. Mahmud Adadiya tó bá ń kà fara gbogbo àwọn àfáìsì yẹn ó ti báyìí ní sí báyìí sí Mahmud Adadi náà gbà pé ní tí kì í bá ń kírun kèfèrí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá sálàfù náà gbà pé ní tí kì í bá ń kírun kèfèrí ṣùgbọ́n àwọn kan ò gbà pé kèfèrí ní tí kì í bá ń kírun ó ti yé ṣùgbọ́n yẹn tó lẹ́rìí ni pé bí àwọn àtúgbọ́ sàábì ànẹ́bí náà gbà pé ní tí kì í bá ń kírun kèfèrí ni náà kódà yẹn wọ́n á sùn nìkan lásán gan àdìsí ń bẹ fẹ́ni tí ò bá kí ẹ̀ lẹ́nu bó ṣe ló yẹ ti bàjẹ́ náà ok tó wá túmọ̀ sí pé tó ní bídíà bá wá sọ nǹkan tó lẹ́rìí ní kìtàbù wà súnnà ó wá túmọ̀ sí bó ti ń bẹ lójú ọ̀nà sálàfì sọ yìí kò túmọ̀ bẹ́ẹ̀ ló wá ní àpèjúwe àfájàbàtà ní bàbájàbàtà pé ẹnìkan béèrè béèrè kan lọ́wọ́ wọn pa ẹnìkan ìwọ́gbọ́ fún ẹ tí wọ́n ń sọ pé oníwọ̀n wọn lẹ́ni òpin láti mú yẹn náà ni ìyẹn tí wọ́n béèrè béèrè nípa lọ́wọ́ àfa yẹn wọ́n gbọ́n pẹ̀lú tí wọ́n béèrè béèrè lọ nípa ẹ̀ gan ìyẹn tí ò gbádùn náà ni ó ti ó wá ní ṣé ìjọba sọ yín pé wò gbogbo ohun tó bá rí ní kó o pẹ́ nìyẹn o ṣáà ti máa pè mú mùsùlùmí ó wá ṣé láyé fi ní gbólóhùn yẹn ni ẹni tí wọn gbọ́n pé tó ní bíbíà ni tó fojú hàn àwọn anìpẹ̀tọ̀ gbogbo ohun tó bá rí ní kó o pè é ṣáà máa pè ní mùsùlùmí àkọ́kọ́ náà ṣé oníbíbíà tó pe nǹkan mí lẹ́sìn tó là lẹ́bí òjíṣẹ́ pé tó là aláwò ìránṣẹ́ pé ẹ dákun ṣé nǹkan mí wà tá a tún fẹ́ pè ní o ò lè gbé ní dáadáa kankan mọ́ ẹgbẹ́ àwọn nǹkan tá a ti ń ṣàlàyé fún ẹ̀bùn látàárọ̀ ṣùgbọ́n yóò wá túmọ̀ sí pé wọ́n ń béèrè béèrè nípa èèyàn kò túmọ̀ sí pé ẹni báyìí táwọn lóní bí ní aṣọ nǹkan báyìí o ó wá bá kìtàbù wá súnnà mu kò túmọ̀ sí yẹn kí n béèrè pé nísìnyìí o ta ni Fìràwọ́nà kó wá ní gbogbo nǹkan tó bá rí ní kó pe Fìràwọ́nà ṣá máa pè mùsùlùmí tó ti yé ṣó wá túmọ̀ sí pé kí wọ́n ní à ṣùgbọ́n Fìràwọ́nà sọ yé pé òun náà sọ gbólóhùn láyà iná aláwọ̀ pa pé ó bí nínú ọba ànábì Musa kí wá ní adàlóhùn dáadé kí ló ń bìlí ìfúnnú ẹ̀ àti nǹkan tó ń bìlí ìfúnnú àtọ̀hún gan wọn ọ̀jọ́ lẹ́rìí ṣó bọ́ sí wùrú nǹkan ti ṣìyẹn náà nìyẹn nǹkan tí ò yíwọ̀ kútu bí ni pé ayé àìfarabalẹ̀ àtàìkí máa ń ronú jinlẹ̀ bí ẹ tó sọ̀rọ̀ náà nù tí wọ́n béèrè béèrè nípa ènìyàn ó yàtọ̀ sí kí wọ́n sọ nǹkan tó wà lára èèyàn ó wà ní tíra yìí nìyẹn ṣẹlẹ̀ ń yàtọ̀ lọ sí ọ̀dájú wàtà àgbòrè nídò àti ìjà wàtà àgbò àtẹ̀lẹ́bí èso àtẹ̀lẹ́rì síbi àdúrí gbàgbé kí wọ́n ṣàlàyé nǹkan tó wà lára èèyàn àyàtọ̀ sí nǹkan tí yẹn wà lórí ẹ̀ nínú tíra yìí ló ti máa rí sọ́ọ̀dì àlùmájẹ́ tẹ̀lé bẹ̀rẹ̀ lọ ìwé òkú sì kìlọ̀ bí n tiẹ̀ àlùmájẹ́ tẹ̀lé bẹ̀rẹ̀ lọ fi ìmẹ́yà ti súnmọ́ tẹ̀lé dára mẹ́nzàmíyàtì àlùmá àkàtà wà tó wà tíra tó pọ́pùlà ní ẹgbẹ́ náà mú tíra yẹn ó wà ní tíra yẹn bá pé nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ṣé lo ìdánilẹ́ kan ní àbí ṣe jẹ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ mẹ́ nígbà pé ànẹ́bì ó smile ẹni tó sọ lẹ́kùn pé bí sá akọlẹ̀ àṣírọ́ wà bùnáwó ìmú àṣírọ́ wọ́n wá ń béèrè pé ẹ̀yà náà wọ́n ṣàwọn ń béèrè ẹgbẹ́ ẹni tó sọ lẹ́ẹ̀kan pé wà ẹ̀ burú yẹn ìgbà tó wá wọlé tó ní kí n jẹ́ kó wọlé tán ọ tó ń smile sí ẹ̀hẹ́n ṣíkà níbàdí ó tún ẹ̀ sì ṣíkà níbàdí wọ́n ń ṣàlàyé pé ká ṣàlàyé nǹkan tó wà láàrin èèyàn ó yàtọ̀ sí kí yẹn ṣàlàyé nǹkan tó yẹn wà lórí ẹ̀ ká wá sọ pé nǹkan tó bá rí ni kó o pé ṣáà má pè ní mùsùlùmí ń túmọ̀ sí pé ohun tí ẹni yẹn wà lórí ẹ̀ belief ẹni yẹn wà lórí ẹ̀ ó ti pa gbogbo dáadáa tó mú kó lè jẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ lóńdó o pé tó lọ́rọ̀ títí ẹ náà yàtọ̀ sọ̀rọ̀ pé ẹ má kọ̀ǹdẹ́ ẹ̀wọ̀n ní mídíà tání torí kó tún sọ náà rẹ pé àwọn àfa sálàfù ẹni tó bá ń sọ ọ̀rọ̀ tọ́ba wá wo mídíà tó kó sí wọ́n ní àtọ́wá ìpínlẹ̀ mídíà báyìí ló kó sí lọ́rọ̀ tó sọ yẹn ẹ̀sìn ní ìgbà ìròrí lásán ni ìmúdá èmi ní tíra tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìwáyà oníbídíà pé ká gba ìwáyà oníbídíà ká gba ìwáyà lọ́dọ̀ oníbídíà tó tọ̀ oníbídíà lára kì í sì ní ìlọ́dọ̀ ẹ̀
ṣùgbọ́n àdìsí yẹn ò pèpè sí bídíà ẹ̀ táwọn apá kan máa ń sọ àwọn apá kan mú kí ni ẹni tó kọjú láyé ni ó ní ha lè yí kò lówà nàzọrí ìyá ó ní gbogbo eléyìí yẹn ẹgbà àdìsí lọ́wọ́ ní bídíà tí ó bá ti wá tádìsí yẹn bá gbé sọ́dọ̀ ẹgbà ẹ má gbà lọ́dọ̀ ní bídíà tí bídíà tí ò bá gbé kó ní ìsìlámù èyí tí kí ní gan ó ní gbogbo ha lè yí kò lówà nàzọrí ìyá ìròrí lásán ní gbogbo ẹ̀ wàhálà tí wọ́n kó ara ẹ̀ sí nìyẹn wọ́n kùtù yìí kò ti yé báyìí ní ìsìn báyìí àìláàfáà ló àfẹ́ ti wọ́ o àìláàfáà ní àfẹ́ tiẹ̀ ọkọ̀ ló fi ń larí mọ́ pẹ́ bẹ́ẹ̀ kiri ó ti yé òdo ti tiẹ̀ náà ṣí ọ̀pọ̀ ó ṣàn lómi báyìí náà ṣùgbọ́n àwọn èèyàn tí ì mọ nǹkan kan èrò orúkọ làwọn èèyàn ń pè lẹ́sìn ni ìka ti ń kílẹ̀ sáwọn èèyàn kálukú ti mọ ibi tó ti fẹ́ lọ mọ́mọ́ ẹ̀ lọ tú nísìn kálukú ti mọ ibi tó mọ ti fẹ́ lọ kí wo sún náà nísìn kálukú náà ti wá ń dẹ́gbọ́n síra ẹ̀ kálukú náà ti fẹ́ lọ kí omi ti máa kílẹ̀ sí nísìn ìyẹn ìkó síbẹ̀ tẹ́ máa tara yín tẹ́ máa ń para yín pẹ̀lú àwọn ọmọ àwọn òkúrò ló tó ń ṣe wá sí fún bẹ́ẹ̀ tọ́ bí yẹn ti jẹ́ nìyẹn bí gbogbo nǹkan tó bá ní kó o pè é sábà pè ní mùsùlùmí tẹ́ni yẹn bá ti kú sórí bídíà yẹn ni tẹ́ni yẹn ni tó bá ti kú sí orí bídíà yẹn ló ti kú sórí bídíà yẹn tí o bá yẹ tí ìwà kú sórí bídíà ọ̀rọ̀ ẹ̀ ń bẹ lábẹ́ tátà mẹ́ṣíà ṣùgbọ́n lásìkò yẹn ń kọ́ yóò máa jó ní bídíà sọ́rí tó yẹ kó oníbídíà tó bá fi lè kú sórí bídíà ó ti kú nìyẹn inú násírẹ́tì ni obìnrin tátà mẹ́ṣíà nìyẹn o ẹlẹ́ṣẹ̀ ní tátà mẹ́ṣíà ṣùgbọ́n tí o bá yẹ tí ì kú ẹ máa fi bídíà yẹn rinlẹ̀ fún pé tó bá kú lórí ẹ̀ ọmọ ẹ̀ náà ni o ṣùgbọ́n ẹ̀ tí ì ní sọpọ́ ọmọ náà ni ṣùgbọ́n ẹ̀ fi klọ́ọ̀sì sí pé tó bá fi lè kú lórí ẹ̀ o gẹ́gẹ́ bí kìtàbù wà súnà ṣe kí ni òkú ṣe wà ń bẹ̀ mí kò sí báyìí ní sinmi náà onílẹ̀ kejì ìgbà tí ṣéèkì tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹlẹ́yà ọkùnrin ṣéèkì wa sọ pé ẹni ẹlẹ́yà ọkùnrin ò kì í ṣe àlùsùn náà ìgbà wọn ló ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ ìgbà wọn ní ṣe súnà tẹ́lẹ̀ ó ní ṣéèkì tiwọn àwọn kílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ kan náà nẹ́gbẹ́tọ̀ ó wá ní lára àbòsí ló wà ó ní àbòsí ni ká máa parọ́ nǹkan tí yóò bá ṣe ká máa pè mọ́ yìí ni pé ṣé àbòsí ló wà ní kó sọ yẹ pé gbà wọn ní ṣe súnà tẹ́lẹ̀ nǹkan kan ò yẹ náà ni nínú nǹkan tí ò yẹ náà ni nǹkan tá a ṣàlàyé yìí pé dáadáa ń bẹ lára oníbídíà ṣùgbọ́n wọ́n tó wá ń sọ̀rọ̀ yìí bídíà lọ́dọ̀ títí ẹ̀ fọ́ máa ń kà á bídíà ò ní kún lọ́dọ̀ títí ẹ̀ wọ́n tó ń ṣàdúrà fún kọ́ọ̀dù tó bídíà kò ní kún lọ́dọ̀ títí ẹ̀ náà ẹ̀ kàn ń parọ́ ni tí bídíà bá ní kún lọ́dọ̀ rẹ̀ àwọn àbá tí wọ́n pọ́n bídíà àgbàdo gbogbo gbèsè ayé yìí mọ̀ fásikọ̀ mi àwọn tí wọ́n pọ́n bídíà tí mọ̀ fásikọ̀ gángbà pé kẹ̀sì ádìrò fún bídíà wọ́n sì ní bídíà rẹ̀ lẹ̀ fún orí ewu lòun náà wà gẹ́gẹ́ bí bóun bá sì ní ká fún ẹ ní ìsìn tó bá lọ wo sẹ́rí fún ilé Islam bóun bá sì tún sọ ń bẹ̀ pé ẹni bá ń kú sábẹ́ mọ̀ fásikọ̀ gan mẹ́tẹ́dúkúrò fèdùnú àdéhùn aláàtí ń bẹ lórí ẹni pé kí ni iná lọ́ àlà ẹni fúru àyọ̀ṣùlẹ̀ tàbí ẹni fúru mẹ́ẹ̀ẹ́dún náà dáàlẹ̀ kalẹ̀ mẹ́yàṣá ìgbé ìdájọ́ tó ní mọ̀ fásikọ̀ náà tún nìyẹn ááyà yìí dẹ̀kẹ̀rẹ́ ẹlẹ́bọ ní máa ń bá lọ. tọ́ ṣé ara àbòsí wa ni kéèyàn wá dé ní bídíà ọ sọ pé tọ́ ìgbà wo ló ń ṣe súnà tẹ́lẹ̀ ìgbà wo ni lẹ́yìn ọkùnrin ń ṣe súnà tẹ́lẹ̀ aláfáàmì sálàfẹ́lẹ̀ ọmọ nígbà wo ni ń ṣe tẹ́lẹ̀ nínú gbogbo ilé ní gbogbo bẹ̀rẹ̀ náà ní gbẹlẹgbẹ́ ṣe ìjọpẹ́ni bá kẹwàá ní ṣe bá fúnfí ṣe bọ́ńdẹ́là bí ṣe bá wòràwọ̀ ṣe gbogbo ẹ̀ ló mú papọ̀ mọ́ra wọn káwá nígbà wo ni ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ ṣe ìsìláàmù ní súnà ní ìsìláàmù lọ́dọ̀ títí ẹ̀ ìsìláàmù ọ̀tọ̀ súnà ọ̀tọ̀ ohun tó fi tẹ́lá ká ìlú nìyẹn kọjúdà orí ibú tẹ́ gbé wá ìyàtọ̀ ń bẹ láàrin sunni àti islam òun ló kò jẹ́ kó orí ọ̀rọ̀ ìsìbíyà yanjú òun nàkíbù náà mú ẹfún lórí ẹ̀ kó sọ̀ká ti kàjí òun náà mọ tí ń sọ òun wá fẹ́ ní pé yẹn àlìsìbíyà mọ́kùnrin jù nínú ìlà ẹ̀bá rẹ̀ sọ́dá wọn níbi náà sunna púpọ̀ ṣe sọ ti tiẹ̀ nìyẹn mọ́kùnrin jù nínú sunna ìsìbíyà gbìyànjú kó òun sunna ni ṣùgbọ́n kò gbìyànjú kó òun islam torí òòrè làmọ́lẹ̀ ò tó bẹ́ẹ̀ ó ti ní 40 náà òòrè bí sáyidì ṣe há ẹ mọ́wọ́ sáyidì ṣe fún ẹ mọ́wọ́ òòrè ààrẹ yan dúró lọ sáyidì àwọn tí wọ́n ju bàbá ńlá gbogbo yín lọ níbi ìmọ̀ àwọn lẹ́ ń náwó gan
ẹ bàjẹ́ tí ò dáa ẹ bàjẹ́ gan ni o àwọn ọmọ tí o ṣe kìkan tí nọ́mbà wa ti ẹ̀ jìnnà gan o ò tí ì ra rẹ mú kó lọ́dọ̀ wa o ò tí ì bọ́ bèlè tà sí afá àgbà lọ́hùn lọ́hùn ó ní pé kọjá yẹn kékeré kọ́ lọ́dọ̀ tí wọ́n tá a ṣe kéré yìí gan tá a ṣe kéré ní ọmọ kéré gan ò tí ì paasi ọ̀dọ̀ tí wọ́n gan ò tí ì paasi ò tí ì paasi ònàwọ́ gà afá àgbà ní gbogbo àgbáyé worldwide international man tí ń balaba tí ń fòrò ẹ̀mí lágbáwá àwọn àfa àtẹ̀yìn worship yẹn òun tún ń fòrò ẹ̀mí wọn gbé wá bí tó sọ yóò dájú lè sọ bẹ́ẹ̀ ìdòkó sí kan náà àdìgbò táwọn ọmọ ògbóòrùn lọ́wọ́ ń tara ẹ̀ àwọn aláìmọ̀ kan bíi tẹnumọ́ àkóyọ láàbà irú àwa yà wá jòkó síbi kan bá a ṣe kéré tó yìí náà táì tẹ̀ sí nǹkan kan yẹn àwa jòkó síbi kan wọ́n á fẹ́ máa sọ̀rọ̀ mẹ́ máa ní máa láfa ń sọ̀rọ̀ torí o ò lè sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó fi tàbọn o mọ nǹkan tó ń kílèmù ní o mọ ni nǹkan tó kọ ìbúrò ti kọ ọ̀tá lọ́pọ̀ tó ṣe fẹ́ mọ̀ yàrá òun nà kí ibù yìí o ó bá ní ayé àtà máa ń lò fún ẹgbẹ́ yẹn nà kí ibù yìí àbúrò bóyá àbúrò kùtùbí ni bóyá ẹ̀gbọ́n ẹ̀ ní ìsìn àwọn méjèèjì àwọn ọjọ́ ọ̀rùn para wọn ni ó ní nà kí ibù kùtùbí wá sọ yìí pé àlá ní la yajrimannakum shana'anu qawmin ó ní àyè ìdílù nàkírù kútúbí ọ̀nà ẹ̀rọ yóò jìn o ọ̀nà rẹ̀ lédè kí ni òun ni ó jìn tí wàá lọ́wọ́ tafsiru Sa'di nǹkan tí ń sọ ń bẹ̀ lélẹ̀ tafsiru Sa'di ìtumọ̀ àyà yẹn pé kí ni aláàní fa innahu yajibu al-'adlu fihi wal-qabulu ma ya'ti min al-haqqi القبول ما يأتي من الحق مولانا قل فإنه يجب العدل فيه لو تفسير السعدي وعليه به ọ̀rọ̀ yẹn ní déédéé yíyí nípa lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀tá ẹ̀sìn àbí ẹni tó jẹ́ ọ̀tá wa á ṣe déédéé ọ̀rọ̀ yẹn lóòótọ́ القبول ما يأتي من الحق القبول ما يأتي من الحق ká wá gba dáadáa tó sọ ọ̀rọ̀ ẹ̀ bá kìtàbù wà súnà mi tó sọ káyọ̀ ń dọ́sí gbọ́dọ̀ yẹn lóòótọ́ lẹ́rìí mẹ́sìn ànáwó hakùn torí pé òótọ́ ló sọ láàrin ànáwó kọ́ọ̀là wò kì í ṣe torí pé òun ló sọ. kéèyàn kútúbí àlàhàgbà násìrò Sa'di ni o ká ṣe déédéé ọ̀rọ̀ yẹn ní déédéé ká lè gba òótọ́ tó tàwa bá sọ àbí tó tẹ̀ ẹ̀sìn bá sọ òótọ́ tó sọ láàgbá yẹn lèhánnáwó hakùn torí pé òótọ́ ni lèhánnáwó kọ́ọ̀là wò kì í ṣe torí pé òun ló sọ. ara àwọn tó sọ yẹn lẹ́nu lóòótọ́ òun torí pé òun ló sọ kọ́ torí pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ ni. wala yuraddu al-haqqu li ajli qawlihi wọn wá ní kọ̀ǹdẹ́ẹ̀mù dáadáa wọn ní kọ̀ǹdẹ́ẹ̀mù òdodo torí ẹni tó sọ fa inna hadha zulmun lil haqqi torí pé àbòsí nìyẹn jẹ́ fún òdodo a kì í kọ̀ǹdẹ́ẹ̀mù òdodo torí ẹni tó sọ àgbà òdodo yẹn náà nígbà ó bẹ̀rẹ̀ rẹ̀ ó bá kìtàbù wà sún náà tó bá lọ́wọ́ ní tafsir tó bá rí nígbà tó sọ pé àyèdúlù ẹ̀ṣẹ̀ dédé kẹ bálánsì ó níyà ní jalla sha'nuhu bi qawli àyèdúlù ó lọ̀rọ̀ tá a láà ń sọ pé ìlú ló pẹ́ ṣe dédé pé kí ni ayyuhal mu'minuna o ala kulli hadi minan nasi waliya lakum kana aw aduwa pé lórí ọ̀rọ̀ yẹn ní fún gbogbo èèyàn fún yín kò bá àjọ rẹ̀ yín kò bá àjọ tà yín kò sì yé fa'amiluhum ala ma amartum ẹ lò pẹ̀lú wọn pẹ̀lú tí wọ́n pa yín láṣẹ antahmiluhum alayhi min ahkami kẹ́ ẹ lò pẹ̀lú wọn pẹ̀lú kí ni o pẹ̀lú nǹkan tí mo dájọ́ fún yín lórí ẹ̀ wala tajuru bihadi min o àníwò ẹ má ṣàbòsí anybody. tó níbo ló wá wà nínú àbòsí ká sọ nǹkan tí yẹn wà lórí ẹ̀ àti ká sọ nǹkan tó wà lára èèyàn. ẹni tá a mọ̀ pé Islam ẹ ti bàjẹ́ torí nǹkan tó wà lórí ẹ̀ àkídà burúkú ni tó kálàfà alukur'ani tó kálàfà sunna nabi pẹ̀lú májẹ̀mú tí yẹn fi ń di tó ń ṣe pẹ̀lú fẹ́ẹ́nú káwá nítọ̀ Islam yìí ń ṣe mùsùlùmí Islam yẹn ti bàjẹ́ o kèfèrí nìyẹn o káwá ní gbogbo tó bá rí ní kó o pé lórí kèfèrí yẹn tí kì bàbá ń ṣe onírọ́
báwo ni wọ́n jẹ́ wá fẹ́ sọ kí n ṣe onírọ́ olódodo èèyàn ni báwo ni olódodo èèyàn ẹni tí kì í ṣe onírọ́ ṣe fẹ́ gba ìròyìn yẹn nígbà tó ti pe ọ̀rọ̀ aláwọ̀ ànábì nírọ́ ẹni tó bá pe ọ̀rọ̀ aláwọ̀ ànábì nírọ́ tó jẹ́ oníbídíà kì í ṣe olódodo èèyàn nìyẹn náà ṣùgbọ́n nínú ilmu hadith àwọn èèyàn kan bẹ tẹ́kẹ̀ kàzáàbù ni wọ́n á pẹ̀lú mí ní kàzáàbù ṣùgbọ́n kò túmọ̀ sí pé kékeré ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlàápàá nǹkan kan yẹ okú tó bí ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan tí yàn ń bẹ lórí ẹ̀ àti nǹkan tí ń bẹ lára èèyàn ṣùgbọ́n tó ní bíbíà àbí kékeré àbẹ̀rẹ̀ bàbá wa ń sọ kí ni o tó bá wa ń sọ dáadáa tó sọ òdodo àgbà òdodo tí ń sọ yẹn lè á nẹ wọ̀ á kún láàlẹ̀ á nẹ wò kọ́ ọ̀dà o sórí pé wọ́n ní kankan òye yìí sí wọ́n ní kankan òye wàláì wọ́n ní kankan òye nana kí bon títí ẹ̀ òun ní àdíìsí iná ẹgbẹ́ àkàrà àtẹ̀kùrú mẹ́nu mùsùlùmí iná lẹ́sìn náà fara kù nínú kánò ṣíà ó ní àdíìsí yẹn nípa àwọn ẹlẹ́bọ̀ ní báwí tó bá lọ sínú tẹ̀sílẹ̀ náà sáádì àti tẹ̀sílẹ̀ tó bá rí wọn náà lọ kílẹ̀ ara rẹ̀ ń bẹ̀ lọ́sí kí ni lọ kílẹ̀ ara rẹ̀ ń bẹ̀ kúlù hizbi bí mọ́lá dẹ́yìn fàríwò náà kí bò ní àwọn ẹlẹ́bọ̀ ní báwí jẹ́ káyọ̀ ká fún nínú tẹ̀sílẹ̀ máa ṣe o ó ní iná lẹ́sìn náà fara kù nínú ẹ̀hún ila annahu kabarun mustanaf munqati an qawlihi kabaru ni ọ̀rọ̀ yìí jẹ́ fún ọ̀rọ̀ Allah tó síwájú kí ló síwájú wala takunu minal mushrikin má bẹ nínú àwọn ẹlẹ́bọ tí wàá ní ẹlẹ́bọ innal ladhina farraqu dinahum àwọn tí wọ́n ti fi ẹ̀sìn wọn àwọn ní ẹlẹ́bọ tó oníbíyà náà tó tó wá ní wàhánà máa náwó innal ladhina farraqu dinahum ó ní wàkánù ṣíà ẹ̀jẹ̀ àzábá ẹlẹ́lẹ́gbẹ́ gbogbo muslim bí mẹ́la lè fàdún kánà wájìyà ìyá tẹ̀mílò kàlá eléyìí gangan ló gbé ọ̀rọ̀ sínú náà ó wá ní ọ̀rọ̀ tá a láà sọ pé kúrò lókè sí bí mẹ́la lè fàdún tí náà kíkùn náà ẹlẹ́bọ̀ nìkan ní bá mi ó ní yẹ kúrò tọ̀ ìfàtìn wàfẹ́rẹ̀ kọ́ ìnàlẹ́bí náà fara kùdí náà mọ̀lá àkọ́ ó ní gbogbo ẹgbẹ́ gbogbo ìpín nínú àwọn àpò bá ti lè pín ẹ̀sìn wọn ẹ̀sìn òdodo wọn tó bá fi lè pín bẹ́ẹ̀ fàdásù lè bí dà wọn wá dábí ní àkàlẹ̀ alẹ́ ti àdásù bí máa làdé yé nfàríwò dàbí bídí àti wọn dálẹ̀ orí bídí àti wọn dálẹ̀ yìí ni wọ́n wá ń tún ṣe ni wọ́n ń pe àwọn èèyàn síbẹ̀ yẹkúrú bí máa ń bí yìí ń tàbí síkú ojú ọ̀nà táwọn lè ṣe kí ni là ojú ọ̀nà táwọn lọ́wọ́ àlùkò kìtàbù wà sunnah farihuna ni wọ́n dùn sí masrurun wọ́n ni wọ́n dùn sí wọ́n yọ́nú sí yahsabuna anna as-sawaba ma'ahum duna ghayrihim wọ́n wá ń bèèrè fún pé ọ̀dọ̀ wọn ni mọ̀nà wà kì í ṣe ọ̀dọ̀ ẹni tí ò bá tẹ̀lé ojú ọ̀nà tiwọn. kò sí ní ọtí bí fárọ̀ kú nínú àwọn ìsìn tó fi ìjọba nìkan ní báyìí oníbídíà náà ti bá a lọ bídíà ẹgbẹ́ ni bídíà tọ́ yífà ni fírkọ̀ ni ọtí ìsìbíyà ni ó ti báyà yìí náà lọ ìwọ nìkan òye òun kí wò tí wọ́n á lọ wọnú tẹ̀sílẹ̀ sáádì òun náà wá ṣàlàyé àyà yìí nínú tẹ̀sílẹ̀ yìí làwọn ṣéèkì tó bí ọ̀rọ̀ wọn lọ́wọ́ wà lọ́wọ́ súrà méjì tí súrà tó wà ní súrà tó rúùmù 151 chapter 59 ó ti yẹ ní ìsìn tó lọ́wọ́ mbẹ́ àti tó tẹ̀lé nípa pé inna alladhina farraqu dinahum kanu shi'an lasta minhum àyà yẹn náà lọ́wọ́ tẹ̀sí méjèèjì wà á rí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ àwọn àfáà tó bílẹ̀ déédéé ló ṣe pẹ̀lú tẹ̀síìrì yìí tó làwọn náà ń tú ó sì lẹ́yìn lóòótọ́ síjọ wa ní inna dina ẹ̀rí Islam ya'muru bil ijtima' Islam pàṣẹ káṣọ kan kakójọ wàtíláàmù káṣẹ yẹ kankan ni wọn kó lórí nǹkan yẹ kan náà wọ̀nyí ni anitafaruki wal-ikhtilaf ó kàn fún wọn nípa káwá pín kálẹ̀gbẹ́ káwá yapa ọ̀rọ̀ wa gbọ́dọ̀ ráyìn báwo lọ́rọ̀ owó ṣe ráyìn wọ́n ní fàyín tánà káàtún fi ṣe yí farudduhu ila Allahi wa rasul ọ̀rọ̀ owó ṣe papọ̀ nìyẹn ó ní kí ni ó ní eléyìí ní Islam pàṣẹ anhaludi
nípa kíni o ìsìláàmù kọ̀ fún wọn nípa ìyapa àti ìyà àti ìfọ́nká kò níbi ojú ọ̀nà tètè. So kí ó lè tún ní ìsìn ní ìmọ̀ àwọn mọ́lẹ́sì tó ti jẹ́ nígbà wọn pátó ń tu ṣùgbọ́n gbèsè ayé ẹ téèpù ní YouTube òun ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan èèyàn kan ní kí mo bá yàn kan ṣe àwọn àdìsí lọ eléyìí náà wà bá àárẹ̀ ní sáré òbalẹ̀ báyìí tí ń fò kiri báyìí. Mo ṣàlàyé gbogbo àwọn sábàbù dọ́wọ́fẹ́ àwọn àdìsí yẹn gangan fún ní voice note ẹni ẹ wá gbá àdìsí yẹn wá bá náà kí wọ́n láì lẹ́yìn bó ṣe yẹn lọ sí àdìsí tí ó dáa. Ǹjẹ́ kí ló dé kílẹ̀ rí ẹ̀ ó nítorí pé ìyẹn náà ní ẹ ó ní mọ̀kúrú ní o ti máa tó pè náà kò ti máa bá pè ní tiẹ̀ ẹni tí ò lè kọ́kọ́ lábáwá ó ní ẹ mọ̀kúrú wà ń bẹ̀ ẹni torí pé yẹn rí mọ̀kúrú níbi àdìsí ó sì ní sọ ewu ní pé mọ̀kúrú ti wà ń bẹ̀ ní ẹ̀nà kíkù tí ò mọ̀ bá ń di ara ẹ̀ ó torí pé mọ̀kúrú ti wà ń bẹ̀ mọ̀kúrú tó wà ń bẹ̀ ẹni tí wọ́n pè mọ̀kúrú yìí ó gba àdìsí lọ́dọ̀ aláàgbà ẹ̀dá pé mọ̀kúrú yẹn nígbà táwa lọ wá di gbogbo ti gbàgbé ní ọwọ́ ẹni tó máa ti ọwọ́ ọ̀dọ̀ yìí fún ẹni tó jẹ́ kí dọ̀yìn fún wa ni. ẹgbẹ́ ẹgbẹ́ mọ̀ tẹ́lẹ̀ tì mí. So ibi tóun ti lọ gba ọ̀rọ̀ tóun ti lọ lo àdásà náà tó lọ gba ọ̀rọ̀ títí ẹ̀yẹ ẹni yẹn mọ̀ tẹ́lẹ̀ tì. So ẹni tó náà tó gba ọ̀rọ̀ ẹ̀ náà yẹn náà mọ̀ tẹ́lẹ̀ tì di méjì nínú àdìsẹ́ yẹn gan ara wọn alárùn méjì nù ẹ̀ tí mọ̀kúrú lóun gbọ́dọ̀ lọ́dọ̀ ẹnìkan nù wọn tó náà lọ́dọ̀ ẹni tó náà tún láwọn. Ìyẹn ni mọ̀kúrú yẹn nìkan kí borí o ló bá gbẹ́rẹ́ yẹn pàdé sí yẹn dá yẹn bá àdìsí yẹn ó dá wọn ló dá àfa àwọn ló dá níta lọ́sọ bẹ́ẹ̀ kò lè sọ wọn á ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹsẹ̀ ń di ẹsẹ̀ nìyẹn pé aláìmọ̀kálẹ́ nìyẹn o pé orí ẹ̀ kún fún kò máa kankan nù ẹ̀rọ kó yé dá sí nǹkan tí ò bá mọ̀ ọ wá kún bí òun ó gbéná jẹ ó gbéná parí ṣọ́dẹ̀ wá kọ́ ni ẹ̀ lóòótọ́ ni. A tún sọ̀rọ̀ kan mí lónìí mo á ní ẹni kó fún yín ní púrúfù pàdé sí ìyá lè lò àtẹ́ni máa sẹ́ni púrúfù sí mi wà láyé wá sí àáfà lórí YouTube ní máa sẹ́ni líǹkì sí mi wá sí àáfà lórí YouTube yẹn máa sẹ́ni líǹkì yẹn tó sẹ́ni tó wọn lè pé kọ́lọ́pọ̀ wọn lu àdéṣì yẹn ẹ̀wọ̀n ya Islam àáfà sálàfù lò tí wọ́n kọ́ sínú tíra tí wọ́n sọ tí lọ́ọ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbí mọ́ àtọ́ lọ́mù mẹ́lìkì mọ́ àtọ́ síbí tí àdìsí àkọ́kọ́ nìyẹn èmi ò ní the best book tẹ́lẹ̀ kí Buhari tó dé lọ́yìn mo sì ń bẹ́nu mọ́ àtọ́ dáadáa rẹpẹtẹ pàápàá tó wá túmọ̀ sí pé torí pé lọ́mù mẹ́lìkì ló wá kọ́ ní ìsìn tó wà authentic lọ́kìwù káì wá àti kútúbí mọ̀ wọn ara yín ìkọjá yìí lẹ́wà fún yín ó ti yé so tí ó bá tó padà yá báyẹn bá ṣe ń jiná nínú ẹ̀kọ́ sí tó ẹ̀ka máa hàn sáàmù èèyàn pé kíní yìí ṣe kíni o ìmáhàn sáàmù èèyàn pé àwọn eléyìí ò mọ̀ kankan ẹni tó kọ́ discover rẹ fún mi pé ẹ̀yin ò notice pé èèyàn ò mọ̀ kankan ti fi ẹ̀rí kíní kan ní wàláyé ẹni tí òun náà ń gbìyànjú ni kí wọ́n ti dàfà ẹni tó wọn gan ṣe ń gbìyànjú ni òun tí wọ́n wà ní kọ́ńtírì tí àwọn òtúrà àfáà tí wọ́n fẹ́ kọ́ wọn kàn ń gbìyànjú from one mahadara to another mahadara from one lecture to another lecture ló wá discover tó wọ́n tó travel lọ lórí Nigeria ní tó lọ láì ní ọdún tó lọ nígbà wo mọ̀ kankan kí sì ń ṣe bí wọ́n fi ń bú yẹn fi ń parọ́ tá a bá gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀ síta ní ìsìn tá a bẹ̀rẹ̀ sí ní mú lẹ́yìn kankan pẹ̀lú àwọn ẹ̀rí tí màá fún yẹn wà á rí pé ojú ò tó tíra kankan ò yẹ wọ́n tó ní sálàfí tẹ̀ ń jẹ yẹn pé ní kí sálàfí yẹn ò ní túmọ̀ ní sàlàfíà tẹ̀ ń jẹ sáwọn sàábí ń jẹ sàlàfíà ebi tí yẹn ti máa mọ̀ pé yẹn kúrú ní kí yẹn sọ pé yẹn sáwọn sàábí ń jẹ sàlàfíà sàábí orúkọ yẹn sàlàfíà ló bá parí tí wọ́n sàábí yẹn gan fún ara gan ní sàlàfíà sẹ́ńtúrì wọn ni wọ́n rí bá àti ní sẹ́ńtúrì sálàfí àwọn sálàfí ló ń mọ̀ nìyí àwọn ni wọ́n rí bá àti bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n ti bàtà yẹn bá sọ̀rọ̀ àwọn ní tó bá sọ̀rọ̀ àwọn lórúkọ yẹn dáwọ aláṣà ní gbogbo yín ẹjẹ máa rùn para yín bẹ́ẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi